tí gbogbo ará ìlú Ọ̀yọ́ bá sọ̀rọ̀ irú bàbá wa Abdulresa Abímbọ́lá ọkọ̀ lọ jókòó sí Amẹ́ríkà, wọn dákẹ́ wọn lọ ń gbádùn ayé wọn l'Amẹ́ríkà. tọ́lọ́ mi bọ́kẹ́ sọ̀rọ̀ fún nǹkan tó ń ṣe tí ò dáa, kí gbogbo yín èyí tẹ́ kàwé kẹ́ sọ fún pé tó ń ṣe ò dáa, á sì jọ wọlé ọkọ̀ bòrùka ń bòrùka nígbà bá yá bòrùka ẹ̀rí ọba Aláàfin Ọ̀yọ́ á máa bòrùka sójú, á máa bòrùka sẹ́nu, á máa bòrùka sínú ẹ̀ní ẹ̀rú eléyìí ẹ̀rí àràǹbà oríṣiríṣi lè máa rí. ṣé emperor ló sì gbé síbẹ̀, ẹ̀rí tó máa gbé president emperor gbogbo ẹ̀ sórí ká ẹ̀. ẹni àwífọ̀n wa jẹ́ ó gbọ́, tẹ bá báwọn tètè sòótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn sódà tí ó bá ṣe wá àwọn ló máa ẹ̀rí ọba lẹ́rìí ọkàn lọ́jọ́ iwájú ẹ̀rí kan máa sọ fún ọkàn ọ̀dẹ̀ sọ fún mi ọ̀dẹ̀ sọ fún mi. ó bẹ́tà kí n sòótọ́ ọ̀rọ̀ fún yàn kó má gbọ́, bọ̀kẹ́rì ẹ̀kan ẹ máa jẹ títí ayé tó fi máa kú, tó bá wà lọ́rùn gan tó bá wà nínú kò máa ní lágbájá sọ fún mi kí n má lọ ọ̀run àpáàdé omi ìgbọ́, ó dẹ̀ sọ fún mi o bí tó ti ń joró ìyẹn ló tèmi lọ́rùn. ẹ máa sòótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn pé tí wọ́n ṣe ò dáa, ní tèmi ṣe láìkì Fẹlá nìyẹn, gbogbo orin tó kọ ó wà ní fẹ́ràn mi. mo ṣe ti láìkì sẹ́nitọ̀ Ọbásanní nìyẹn. sẹ́nitọ̀ máa sọ fún pé Fúlàní lòun ṣùgbọ́n ẹ̀yin Fúlàní ẹja ṣe é pé káwọn èèyàn yìí sọ̀rọ̀ wa láì dáa. ẹ jẹ́ bá ń pè lábì fúnra rà pa gbogbo àwọn yòókù sọ̀rọ̀ tó ti yín, bọ̀ tí gbogbo èèyàn bá sọ̀rọ̀ ní Fúlàní àti gbogbo tó ń ṣe ìwọ́n ti fi sílẹ̀ tó ti yín. Pope John Paul II yẹn tó ọmọ tó wá láti Poland yẹn, Pope yẹn láyà nígbà tí ó sọ fáwọn Saddam Hussein, ó sọ fún gandhi ṣe yìí ò dáa, ó tún sọ fún kó máa arrange kó kúrò, wọ́n ní kó fìlú sílẹ̀ máa bẹ arrange ibi tí wàá lọ, ó yarí tí ó wà láyé mọ́ ní ìsìn. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà pàbàmbarì. ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àti ohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. pẹ́pẹ́yẹ ló ní jó, ìyànjú ládìyẹ ń gbà, irọ́ ni pẹ́pẹ́ ń pa, àjà ló lẹ́rù àtúnkòdé ló ní kẹ̀ǹkẹ́lúkẹ́, ajá àbalẹ̀ ni bí tẹ̀mú kọ́lọ́kọ́. mo kí yín níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé ọ̀dẹ̀ òdùnbí. Yorùbá ló ní lákàlákà ò ṣe é fi làjà ìjà kì í dúró bí ó bá rọ̀. wọ́n ní bí ò bá dúró kòtò a sì dúró sí gegele. Tóbi Fásùgbà lórúkọ mi. mo kí yín níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé. mo ní bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn pẹ̀lú mi ń bí láti France. mo kí yín sà, ẹ kú dédé àsìkò yìí, ẹ kú gbogbo ìgbà sà. èmi náà kí yín olóòtú, bẹ́ẹ̀ ni mo sì fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé náà pé wọ́n kú ètò. ẹ ṣeun ẹ ṣeun. ibi ọ̀rọ̀ dé dúró, ọ̀rọ̀ àgbáyé kò sẹ́ni tí ò kàn. ọ̀rọ̀ Amẹ́ríkà, ogun Iran tó ń lọ lọ́wọ́ kò sẹ́ni tí ò kàn. kí ni ẹ rí sí ìpàdé ìdógundúró Amẹ́ríkà àti Iran tó kọjá yìí? nǹkan tó dáa ni a sì dúpẹ́ lọ́wọ́ Prime Minister Pakistan tó ṣe ètò ẹ̀, torí tí ò bá tètè múra kó tètè ṣètò yẹn wọn bá sì máa jà. ṣùgbọ́n tí mo kọ̀ láìkí Prime Minister yẹn sí ni pé torí ara àwọn ìlú tí Amẹ́ríkà rọ̀ lọ́wọ́ òun ni Pakistan tọ́rọ̀ mi tó sọ wọ́n dá lágbára. so náà dẹ́rìí pé ńgbà tí èèyàn bá wà ní ìṣòro ká dá sí tó tí mo gbóṣùbà fún Pakistan Prime Minister sí nìyẹn pé ó mọ̀ pé Amẹ́ríkà àwọn náà dẹ̀ máa ń ṣe fún Amẹ́ríkà ò sọ pé ibẹ̀ ni wọ́n ti rí Bin Laden mú
ìrọ̀rùn kan àwọn Amẹ́ríkà ló di àwọn tó sàwọn dá lágbára so ni mo ṣe dúpẹ́ pé wọ́n ṣe ètò yẹn nítorí pé ó yẹ kéèyàn máa fààyè lẹ̀ fún àlàáfíà tó ṣe dùn mọ́ mi nínú yẹn ó yẹ kéèyàn máa gba àlàáfíà láàyè yọ̀rọ̀ mi ká àwọn èèyàn méjì bá ń jà ká dá sí i mo ṣe láìkì mo ṣe ń sọ fún yín pé ìjà ìfẹ́ ní gbogbo ìjà tá à ń jà nílẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ Awíkonko àti brọ́dà wa tó wà l'Amẹ́ríkà yẹn inú mi dẹ̀ dùn pé brọ́dà wa tó wà l'Amẹ́ríkà yẹn náà ti sinmi díẹ̀ sọ̀rọ̀ mi pé ìjà ìfẹ́ ká máa nǹkan tí ò le là ń sọ di ńlá so ẹ rí i pé nígbà tí wọ́n pa tí prime minister yẹn ṣe ètò ààbò yẹn àmì ètò àlàáfíà yẹn oníkálukú wá gbé èrò ọkàn ẹ̀ síta Iran ní ó mú plan 5 wá wípé ẹ bá fẹ́ kíjà yìí paríparí o òun ní nǹkan kan tó fẹ́ sọ fún Amẹ́ríkà ó ní number 1 ó ní ká Amẹ́ríkà ó ní kó compensate àwọn fún gbogbo nǹkan táwọn ti sọnù nípa ogun yẹn lọ́rọ̀ mi kó compensate wọn so ní pé òun fẹ́ kí ó lóun fẹ́ kí wọ́n jẹ́ káwọn máa control Strait Hormuz yẹn ibi omi tó ń gbà kọjá yẹn ní káwọn ní máa control ẹ̀ àwọn ní káwọn máa control ẹ̀ tó wá sọ pé kò yẹ kó sọ pé káwọn máa torí pé àwọn Amẹ́ríkà sọ pé wọ́n gbọ́dọ̀ máa produce ballistic missile tó máa ń send lọ da ìkọrú ọlọ́pàá yẹn irú ẹ̀ ni wọ́n fi já plane Amẹ́ríkà tó sọ sí Israel ó ní pé red line ní tí Amẹ́ríkà bá sọ pé káwọn máa ṣe irú nǹkan báyẹn sọ̀rọ̀ mi pé wọn àǹtá ò gbọ́dọ̀ cross àwọn gbọ́dọ̀ máa ṣe ó ti wá sọ number 4 ó ní pé àwọn kí ló sọ ní number 4 yẹn ó ní number 4 pé àwọn owó wọn tó ti gbẹ́sẹ̀ lé 20 billion sọ̀rọ̀ mi pé kó dáwó yẹn padà fáwọn Amẹ́ríkà náà dẹ̀ mú méjì wá pé tẹ bá fẹ́ ká dáwó padà fún yín ẹ láti submit uranium tẹ ní tẹ fẹ́ fi ṣe nuclear bomb yẹn kẹ gbé wá sí Amẹ́ríkà tó ti yẹ ẹ gbọ́dọ̀ stop pé ẹ fẹ́ máa ẹ gbọ́dọ̀ stop ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ní nuclear power gbàgbé ẹ wọ́n dẹ̀ ti sọ fún ọkàn gbọ́dọ̀ open Strait Hormuz tó tì yẹn odò tó ṣọ̀kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn òkun tó gbà àdùn akọjá tó ti pé wọ́n gbọ́dọ̀ ṣí so àwọn méjèèjì àjọ rò síra wọn wọ́n á dẹ̀ jọ sẹ́mọ pé ibi tí mo lè gbà mo lè gbélé mi lè gbélé ṣùgbọ́n mi kọ́ rò pé ìtí àwọn plan àwọn Iran yẹn máa ṣòro fún Amẹ́ríkà láti gbà nítorí kí ni wọ́n sọ pé ẹni alágbára ló máa ń dictate nǹkan ṣọ́rọ̀ mi mo ní problem ní ìsìn ẹnìkan ní problem pẹ̀lú ọ̀gá wa fẹ́ máa dictate fọ́gá ẹ̀ pé nǹkan báyìí báyìí ni ẹ bá fẹ́ kí n máa ṣiṣẹ́ lọ́kàn báyìí báyìí alágbára ló máa ń win ni yóò ti yẹ yín yóò ṣòro fún láti win ní anything but at least wọ́n ṣáà lọ sórí tébù kó sọ̀rọ̀ yóò ti yẹ yín so ibi tó bá ti ń sọ̀rọ̀ bóyá á yé wọn dáadáa pé láti tẹ̀ so tí mo ṣe láìkì pé wọ́n pe ìpàdé àlàáfíà yẹn ṣe rí i pé ìpàdé àlàáfíà tó dẹ̀ pé náà ó dẹ̀ jẹ́ kí nǹkan rọlẹ̀ díẹ̀ yóò ti yẹ yín ìtì kan ṣe ń ga lọ tó ń ga lọ tó ń ga lọ ó wálẹ̀ díẹ̀ torí àwa náà filẹ̀ ń bí epo wálẹ̀ díẹ̀ wọ́n dínwó epo díẹ̀ yóò ti yẹ mi wàá mọ̀ wọ́n lọ́dọ̀ yín lọ́hùn o torí ìgbà tíjà bá ti ń ṣẹlẹ̀ wọ́n máa ń lọ sókè. bẹ́ẹ̀ ni ó dáa wọ́n ní ohun tí ààrẹ Amẹ́ríkà Donald Trump ń béèrè fún ti pọ̀ jù nígbà tó tásìkò kan wọ́n ní tí ààrẹ Donald Trump ń béèrè fún ti pọ̀ jù sà ṣé lóòótọ́ ẹ pé ta ló sọ bẹ́ẹ̀. àwọn èèyàn tó fi mọ́ Iran fúnra wọn wọ́n sọ bẹ́ẹ̀. èmi fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ àbí Iran ló sọ bẹ́ẹ̀. tó fi mọ́ Iran náà tó fi mọ́ Iran fúnra wọn wọ́n ló ti pọ̀ jù. sà ṣé ẹ rò pé tí Trump ń béèrè fún yẹn náà pọ̀ jù pé ìkọjá àyè ni. èmi ò rò bẹ́ẹ̀ o. kí ló jẹ́ kẹ́ ẹ rò bẹ́ẹ̀. èmi ò rò pé nǹkan tó nítorí nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé ṣe rí ó yẹ ká àwọn èèyàn kì í máa face reality of life tọrọ mi àwọn reality kan wà nínú ayé tá a wà yìí o mo ṣe sọ fún ilé ẹ̀ka nígbà tí mo ń sọ̀rọ̀ rọ̀ mo ní àwọn èèyàn máa ń pòwe yìí pé who play the pipes dictate the tune tọrọ mi ẹ wò ní ìsìn táwọn eléré bá ń ṣeré tí Sunny Adé bá ń play òun ló gbọ́dọ̀ máa lead wọn ìgbà tó bá máa kọrin ìgbà tó bá máa òun ló máa lead wọn so ẹ lè lead ẹ tó ti yẹ yín
ẹni tó bá lówó ló máa dictate, ẹni tó bá lágbára òun ló máa dictate, even gan láàrin àwọn ẹranko. Nǹkan tí mo sọ yìí. bẹ́ẹ̀ ni. So ẹ lè sọ ní ìsìn pé kí n wà ní ẹni onígbèsè wá máa lẹ́nu níwájú olówó ẹ̀, ẹni mo jẹ yín ní gbèsè ní ìsìn mo tún wá fẹ́ máa lẹ́nu sọ̀rọ̀, mi ò lẹ́nu ọ̀rọ̀. Ó dàbí àwọn tí agbésùmọ̀mí gbé ní ìsìn kan sọ pé àwọn fẹ́ máa dictate pé iye báyìí ní káwọn mú wá, ẹ lẹ́nu ọ̀rọ̀. Ẹ wo ọba tí mo gbọ́ lẹ́nu Jamaica tí mo sọ pé tó sọ pé ó lọ gbé ẹni tá à ń bọ́ òrùka lọ́wọ́ ẹ̀ tó tún tá à ń gé lọ́wọ́ tó tún bọ̀ òrùka tá à ń pè láláàfin Ọ̀yọ́. Mo gbọ́ pé ó tuntun lọ gba nọ́mbà emperor. Gbogbo nọ́mbà emperor tó gbà emperor Yorùbá rèsì tó lóun gbé tó ń bọ̀ ẹ̀ tó bá pàdé Fúlàní lọ́nà, tí Fúlàní bá pàdé ẹ̀ lọ́nà ó lè sọ̀rọ̀ ni, kò lẹ́nu ọ̀rọ̀ wájú Fúlàní pẹ̀lú gbogbo emperor Yorùbá rèsì lóun jẹ́ yẹn. Ṣé àwọn yẹn kò máa ń tọrọ àwọn jẹ tí mò ń sọ fún yín ni àwọn yẹn ò fẹ́ fèsì reality pẹ̀lú gbogbo emperor Yorùbá rèsì tó pẹ̀lẹ́ gbogbo àwọn ará Ọ̀yọ́ gan. Àbí a sọ fún yín pé Fúlàní ná bàbá ńlá wọn lánà ànàdá wọn sá pátá lọ́wọ́ dé ìlú Ọ̀gá Ọ̀jà, wọn ò ní bàtà lẹ́sẹ̀, gbogbo nǹkan ní wọn lọ́gbà. Ẹ wá fẹ́ máa sọ pé wọlé emperor. Níbo lẹ ti rí òyìnbó láyè sí tó sọ pé níbo lẹ ti rí òyìnbó àbí òyìnbó kan láyè sí tó lòun lu nọ́mbà emperor. So àwọn yẹn kàn ń tọrọ àwọn jẹ. So ni mo sọ fún yín pé ẹni tó bá lágbára ló lè sọ̀rọ̀ ló lẹ́nu ọ̀rọ̀. Oní Fúlàní ṣe ń di kòkò mọ́ yín nígbà tẹ́ ẹ lè yarí fún sọ̀rọ̀ mi yín nígbà tẹ́ ẹ lè gbára yín lọ́wọ́ ẹ̀. So ẹni gbogbo wọn tó sọ pé Iran tó sọ abẹ́kì kan tó sọ China ló sọ ni o, Russia ló sọ ni o, káwọn àwọn òṣèlú yájú sí ní tí mo sọ fáwọn yẹn nìyẹn, àwọn òṣèlú yájú sí US, gbogbo Europe ò lè lọ yájú sí US. Ẹni tó bá sọ pé kọjá ààyè ká máa wò ẹnu ẹ̀ la wà yẹn bí àwọn olórin ṣe sọ, ẹnu ẹ̀ la wà yẹn, mo láìkì Délé Abẹ́dún, ẹnu ẹ̀ ló wà yẹn o ẹnu ẹ̀ lájọ wà. So ó pọ̀ ju ó kò pọ̀ ju ẹ máa rí. Ẹ̀yin ẹ wo ìtàn sọ pé ó pọ̀ jù, ẹ ò gbà tí òun lọ blọọkì pé òkun gba ó dàbí kí Nàìjíríà blọọkì òkun pé ẹnìkan kan gbọ́dọ̀ kọjá ní òkun sọ̀rọ̀ mi. So àwọn yẹn dẹ̀ sọ fún ó ló blọọkì ẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì wọ́n wò kí làwọn náà lọ ṣe wọ́n á lọ blọọkì torí ìlú méjì ní kíní yẹn gbà kọjá òkun yẹn sọ̀rọ̀ mi, ó gba Oman ó gba Iran sọ̀rọ̀ mi. Àwọn wá lọ dúró dè pé nígbà tí a bá ti ń bọ̀ àwọn tó ní kó máa free kó máa gba Oman bọ̀, nígbà tó bá dé àmì kó máa bọ̀ láti Iran, nígbà tó bá débi ti Oman ṣe àwọn pé Benin àti Nàìjíríà wọ́n fẹ́ ẹgbẹ́ òkun yẹn gbára wọn lọ. Wọ́n wá lọ dúró dè wájú, gbogbo ẹ̀yin tẹ́ bá ń kọjá ẹ̀ ní kọjá ní Oman. Ṣé ó gbẹnu ẹ̀ sílẹ̀ àbí ògbẹnu ẹ̀ sílẹ̀ báyìí? Àwọn tó wá pé nígbà wo ẹrú ẹ lọ ka history nígbà yìí òwò ẹrú tí Britain ṣòwò ẹrú, gbogbo wọn àwọn Arábù ṣòwò ẹrú. Nǹkan tí the same thing yìí náà ni Amẹ́ríkà ṣe. Amẹ́ríkà bọ́ sójú orí agbami omi ni wọ́n lọ ń wo eléèdè àwọn ship tó bá ń kó ẹrú yẹn wọ́n á já dànù. Britain wà force láti join wọn ni sọ̀rọ̀ mi ń tá a ṣe free lẹ́nìí nìyẹn sọ̀rọ̀ mi tí wọ́n bá gbègbè sẹ́tọ̀ gbé ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn wọn bá sì máa ṣòwò ẹrú yẹn lọ sọ̀rọ̀ mi bọ̀ wọ́n lọ fèsì wọn lórí agbárí omi ni pé ibi ẹrú tẹ̀ ń kó yẹn ibi tẹ̀ máa gbé kọjá ibi táwa wà ẹ máa wò. Tó ti pẹ́ tí Amẹ́ríkà tó ti ń lo agbára wọn ti pẹ́, Ọlọ́run ló lẹ̀ tó bẹ́ẹ̀ fún wọn ni mo fẹ́ káwọn èèyàn mọ̀ nìyẹn. So ohun tí mo ní sọ nípa ìyẹn nìyẹn. Ó dáa ìyẹn bẹ́ẹ̀ ṣé a lè sọ pé àṣejù Iran náà pọ̀ torí àwọn kan náà ní Iran náà ó yẹ kán gbà fọ́gà wọn wípé àwọn náà fẹ́ mọ lágídí díẹ̀ ẹ gbọ́. Àwọn tó sọ bẹ́ẹ̀ àwọn olórọ̀rọ̀ sọ àwọn tí ṣẹlẹ̀ àwọn kò àtẹ́ pé tọ́nitọ́ni ni wọ́n tọ́nitọ́ni wọ́n á tì í wọnú wọ́n á tì í olúwẹ̀ wọnú kòtò. Irú ẹ̀ ni àwọn tó ń sọ tó ń gbà lẹ́yìn Aláàfin àti Olúwo nísì wọ́n á tì wọ́n wọnú kòtò lọ ní lẹ́yìn ẹ̀ fi wá wọnú kòtò wọ́n bá dé kòtò wọn tẹ̀lé sọ pé wọ́n ní sọ pé bàbá yìí wọ́n ní sọ pé bàbá yìí o ọ̀run rẹ o irọ́ àfihàn kọ̀ wọ́n á lólúwẹ̀ gọ̀ ni. So mo sọ fún yín pé ilé ayé yìí yẹ kí èèyàn máa mọ̀ wá rẹ̀ tó ti yẹ yín. So nǹkan tí wọ́n sọ fún yín wípé ìkọjá yìí pátápátá gbáà ní kí kéèyàn lọ máa yájú sí Amẹ́ríkà láti máa gbá Amẹ́ríkà lẹ́nu, nǹkan tí Russia ò lè ṣe
ohun tí China ò lè ṣe àbí nǹkan tí mo sọ yẹn gbogbo Europe ò lè ṣe alágbára alápè France ò lè ṣe tí ó ti yẹ ẹ̀yin ṣé náà wà. ẹ má bínú sáà ṣé ẹ mọ̀ pé nǹkan tí dà wọ́n pọ̀ dé level yẹn ni ẹ ṣe rò pé wọ́n lè ṣe. kò sí nǹkan tó lè dà wọ́n pa àwọn gan òtẹ́ níjẹ́ ó débẹ̀ ẹni ṣe rí ẹni tó bá ti mọ̀ wọn rẹ̀ ẹ wò ó ẹ̀gbọ́n ẹni tó bá ti mọ̀ wọn rẹ̀ kò ní dá kò ní wọ́ sí wàhálà ìmọ̀ràn tó wọ̀ sí ní ayé ẹni tó bá ti mọ̀ wọn rẹ̀ ilé ayé yìí ẹ rí gbogbo bí wọ́n ṣe ń bára wọn jà nípa ọ̀rọ̀ Ukraine yìí ó yẹ kó ti dìjà láàrin wọn ṣùgbọ́n àwọn mọ̀ pé àwọn nídìí Amẹ́ríkà tí ìbá ṣe torí kí ló ṣe nídìí Amẹ́ríkà torí Russia ṣẹ̀wọ̀n àwọn ìlú méjì ló wà ní Europe ṣẹ̀wọ̀n pé Russia náà Europe náà ni ṣùgbọ́n àwọn Europe ló kọ̀ bínú sí pé àwọn ló kọ̀ ó yẹ kóun náà wà ní European Union ṣùgbọ́n àwọn Europe ló kọ̀ pé tiẹ̀ pọ̀ sọ̀rọ̀ mi yé nítorí pé kí ni ẹ wá wo Germany ìgbà kan náà ní France ń try láti jọba lé gbogbo Europe lórí nígbà Napoleon orúkọ tí mo fẹ́ rántí nígbà tá a ṣe mission kan ẹ ṣe tàbí kan fún mi Napoleon dá Europe rú gan ó dá wọn láàmú gan mo ṣe wá ṣe rí ìsìn mo ṣe wá rí ìdí tí Napoleon fi lọ sí Russia tó fẹ́ take over Russia n tó yọ Russia ní òtútù wọn tó le jù àti pé Russia tóbi gan Napoleon bá mú Russia balẹ̀ káwọn pé Napoleon mú Russia balẹ̀ ní France mo máa darí ayé tó ti yẹ yín ṣùgbọ́n Ọlọ́run ṣe tó yẹ pé Russia tóbi gan òtútù rẹ̀ wá lè kú ìjà rẹ̀ Ọlọ́run ló yọ Napoleon kó ráyè escape wọ́n ń jẹ́ kó máa bọ́ ti mọ̀ pé láwọn tó wọ́n dẹ̀ ti mọ̀ pé snow ń bọ̀ so nígbà tí snow yẹn wá ọkọ̀ lọ sọ̀rọ̀ àǹdí ẹ̀mí ṣùgbọ́n ó ráyè sálọ bí Sunday Igboho bọ́lá ọ̀ ṣe gbà kí wọ́n mú Sunday Igboho ráyè sálọ bọ̀ ṣùgbọ́n ìgbà yìí sì ni mo wá mọ̀ pé Russia yẹn wá fẹ́ try náà Germany náà try láti dominate òun náà lọ sí Russia ṣùgbọ́n nǹkan táwọn méjèèjì yẹn ṣe é àtẹ̀mú wá rí pé tí Russia fojú wọn kàn ní ìsìn gbogbo wọn wá ń bẹ gbogbo Europe pátá wọn wá ń bẹ̀rù Russia tí wọ́n dẹ̀ mọ̀ pé ẹnìkan tó lè gbà wọ́n lọ́wọ́ ẹ̀ ní Amẹ́ríkà tí wọ́n ṣe lè bá Amẹ́ríkà jà bí ẹnìkan tó lè kojú ẹ̀ tó lè kojú olúmọkù ẹ̀ náà ní Amẹ́ríkà tí wọ́n tó bá sọ pé wọ́n máa jà láéláé wọn lè jà náà wọ́n nídìí Amẹ́ríkà náà dẹ̀ ní ìdí wọn tó bá fẹ́ lọ sí ohun tó ṣe Donald Trump tó fi ń sọ fún wọn nìyẹn wípé òun nídìí pé ẹ wá bá mi dá sí ọ̀rọ̀ kìíní ẹ̀ dá sí nǹkan tó táwọn náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ní nǹkan tó ṣẹlẹ̀ ní Ukraine yẹn wọ́n ní ìdí ẹ̀ pé ó yẹ kí ogun yẹn kó bá wọn wà lẹ́yìn ṣùgbọ́n torí pé n tó dẹ̀ fàárí tó yẹ kó yà wọn náà ni pé àwọn kan wà tí mo sọ fún pé ẹ bá ti ní principle ẹ bá ti ní policy principle Donald Trump pé ẹ bá ti jọ́rẹ́ mi mi ò ní dà ẹ̀ ọ̀rẹ́ lòun àti Putin kó tó di president kí tí Putin náà tó di president torí business ti pa wọ́n pọ̀ táwọn gbọ́dọ̀ ti jẹ́ kínní yẹn pé àwọn tó bá máa gbà ló máa gbà ẹ̀yẹn wo orú nǹkan tó ṣẹlẹ̀ sí ọba Ìbàdàn Olúbàdàn fìbàdàn àti Tinubu gbogbo nǹkan táwọn èèyàn fẹ́ àwọn èèyàn tẹ́lẹ̀ lè gbé ọ̀pọ̀lọpọ̀ lọ rí Tinubu mo kàn máa gbé fáìlì ẹ̀sẹ̀ gbẹ̀ ni fáìlì Sunday Igboho ni mò ń sọ o ṣùgbọ́n wẹ́rẹ́ tí ọba Ìbàdàn lọ kò tẹ̀ sùnmọ́jú tó fi dáhùn tó àwọn kan wà tẹ́ pé ọ̀rẹ́ wọn fi ọ̀rẹ́ ṣeré tẹ́ bá sọ pé ọ̀rẹ́ àbí ọmọ ọ̀yá wọn fi ṣeré àwọn tó bá ti mọ̀ nǹkan dàbí obìnrin náà ni tó bá ti nífẹ̀ẹ́ yín tẹ́ bá ti mú ọ̀rọ̀ yín wá sọ́dọ̀ ẹ̀ bí màmá yín bàbá yín bá lẹ̀ ní jáde ẹ wò á jáde o òsì kan tẹ́ lè ṣe ẹ jáde wọ́n máa gbé nǹkan fún wọn wọ́n máa sùn lọ ní wọ́n á jáde. ó dáa sà ojú agbami Strait of Hormuz tó fẹ́ dàbí pé ó wà lára tí ń dá wàhálà lẹ́yìn ta ló ní gan-an. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá bá ní ká sọ tòótọ́ ọ̀rọ̀ Strait of Hormuz ó ní history tó pọ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí ìlú mẹ́ta ló fẹ́ ní ṣùgbọ́n ìlú méjì ló ṣe pàtàkì sọ̀rọ̀ mi tó ta lè sọ pé ó ní òun náà ní Iran àti Oman sọ̀rọ̀ mi ìkẹta tó fẹ́ jẹ́ ní kí ló ti ń forúkọ United Arab Emirates yẹn sọ̀rọ̀ mi nítorí pé location ẹ̀ south west ti peninsula òun wà tómi yẹn gbàbẹ̀ náà kọjá bọ̀ díẹ̀ sọ̀rọ̀ mi ṣùgbọ́n ibi tó gbà kọjá jù tó àwọn omi òkun yẹn tó lọ ṣọ̀ṣọ̀ ṣáà pé òkun náà lọ meet Atlantic Ocean ṣáà pé òkun tó wà Nàìjíríà yẹn ṣáà pé òun náà lọ meet Atlantic Ocean
Atlantic Ocean dẹ̀ fẹ́ lọ so náà ni òkun tó wà ní tó kọjá ní ó dàbí òkun tèkó yẹn ni ẹni pé ó gba Benin kọjá ó lọ wọ́n fi lọ wọ Atlantic Ocean so òkun yẹn ó kọjá bí méjì tó ti kọjá ní Iran àti Oman tọ́lọ̀ mi àwọn ló tèkì major share but ara United Arab Emirates ní díẹ̀ nú ẹ̀ ṣùgbọ́n àwọn gan ni passage kìíní yẹn tí omi yẹn gbà táwọn èèyàn gbà kọjá àwọn gan ló ní ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé òfin ní tí mò ń sọ fún wa pé a ní iṣẹ́ ṣe ní Nàìjíríà tó pọ̀ ní gbogbo Áfíríkà àti ìyọ̀lẹ̀ jù tí mò ń sọ fún yín nípa pé ńgbà tí ọ̀rọ̀ ìgboro nípa ọ̀rọ̀ ọlọ́ba tí mò ń sọ pé ká ṣòfin kò sí nǹkan tó òyìnbó òṣòfin lé lórí òfin nípa orí omi gbogbo òkun tó wà láyé wọ́n ṣòfin lórí ẹ̀ tọ́rọ̀ mi wọ́n ṣòfin lórí ẹ̀ so òfin yẹn dẹ̀ pọ̀ tábà ní ká máa kà á so ìgbà kan tó bẹ̀rẹ̀ wọ́n sọ pé ibi tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀yin tó bá gba abẹ̀ kọjá ẹ̀yin lè láṣẹ lórí ẹ̀ òun ló ti ṣẹlẹ̀ ní láti 1940 kọ̀ọ̀kan tààtì tọ́rọ̀ mi kó tó di pé wọ́n wá tún ṣe wípé àwọn ẹ máa rí pé àwọn Greenpeace kan wà tó máa ń jà fún environment àtàwọn scientist tó ń jà fún wọn wá rí i pé omi òkun yẹn ṣe pàtàkì fún àlàáfíà ayé torí ó ń gba carbon bí igi ṣe pàtàkì ká máa gbégi igi àti òkun wọ́n ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá nítorí carbon dioxide tí wọ́n ń gbà sọ̀rọ̀ mi àwọn ló dàn rí inú oxygen sọ̀rọ̀ mi ló ń bá wa rí inú ẹ̀ so àwọn nǹkan tó wà ń bẹ àgbọ́dọ̀ jẹ́ kí ó máa bàjẹ́ so gbogbo nǹkan tá a bá ń jù sáwọn odò wa ṣáà kó odò yẹn ló ń ṣàn tó lọ ṣàn lọ sókun gbogbo táyà àwọn gbogbo nǹkan tẹ̀ ń jù sí ìdọ̀tí tẹ̀ ń jù sí gbogbo wa lọ sókun gbà táwọn máa dá ìfúlọ táwọn sọ páwa ti yọlẹ̀ jù láfíríkà nítorí pé àwọn tó dá ìfúlọ lórí nǹkan tó wà nú ẹ̀ ó dẹ̀ rí pé ó ń pa àwọn ẹja àwọn oríṣiríṣi ẹranko tó wà nú òkun wọn kó bá wọn ṣe pé ńgbà ìmíì tí ò pa ńgbà tí kíní yẹn bá ti jẹ́ tó ti di poison sí lára àbí ẹja inú òkun àkìsà náà la máa jẹ akànkìsà náà la máa jẹ tó a tún wá di nǹkan sáà náà lára lọ́wọ́ education mo sọ fún pé education ṣe pàtàkì kéèyàn mọ nǹkan kẹ wádìí nǹkan kẹ dẹ̀ mọ̀ so ohun tí mo ṣe láìkì gbogbo nǹkan tá à ń ṣe náà ni a fi mọ̀ ń hanra wa so àwọn tó ń ṣe marine ní yunifásitì àbí tó ń ṣe oceanology ṣọ́rọ̀ mi wọ́n á mọ nǹkan tá à ń sọ wọ́n dẹ̀ mọ oríṣiríṣi òfin tí wọ́n gbé kalẹ̀ tó pọ̀ gan tó de òkun àti ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ níbo ni máìlì mélòó tí òkun yẹn wà sí ìlú ilẹ̀ ti ní right sọ̀rọ̀ mi so ara nǹkan tó ń fà náà ní ìsìn ni pé láti ibi 1960 something lọ ti ń fight pé kí irú nǹkan bẹ́ẹ̀ máa jẹ́ international tó bá ti di bóyá máìlì báyìí bíi 20 miles sí ibi ọ̀dọ̀ yín bíi sí Èkó yẹn sọ̀rọ̀ mi pé ó ti di international water ó ti di tàgbáyé kì í ṣe ti yín mọ́ sọ̀rọ̀ mi so ohun tí wọ́n ń jà fún ẹ pé ibi tí gbogbo èèyàn ń gbà kọjá ẹ lè claim pé tí yín ni mọ́ so òfin tó pọ̀ wà lórí ẹ̀ tí ẹ pé tá bá ní ká sọ pọ̀ gan ìmọ̀ nǹkan tí mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé Strait of Hormuz yẹn ṣe pàtàkì sọ̀rọ̀ mi níbi tí epo àwọn ìlú tó ní epo rọ̀bì tó pọ̀ ó wà lágbègbè yẹn Saudi Arabia Iran Kuwait Qatar sọ̀rọ̀ mi so àwọn ló dẹ̀ ń gbé epo yẹn kọjá wá ibẹ̀ ló ń gbé epo kọjá wá sí China Japan gbogbo àwọn Asia ló máa kó bá àwọn alágbára náà dẹ̀ ni tó dẹ̀ ń produce nǹkan tó ń ṣe nǹkan bíi mọ́tò Toyota nǹkan kò táwọn ń ṣe China náà ń ṣe nǹkan so ńgbà tí èkó àwọn ló dẹ̀ pọ̀ jù tẹ́pọ̀ yẹn ò bá lọ sọ́dọ̀ àwọn wàhálà ló máa dálẹ̀ fún wọn so n tí mo ṣe sọ pé kí Donald Trump tó ń sọ fún àwọn tó rí wọn wá pé ìjà tí Donald Trump tó ń jà fún àgbáyé ni torí àwọn yẹn ti fẹ́ nígbà tí wọ́n blọ́ọ̀kì Oman sí nìyẹn wọ́n fẹ́ fi máa gbawó wọ́n fẹ́ fi máa pọwó gbogbo ship tó bá ń kọjá bẹ́ẹ̀ kan fi máa gbowó racketing tí wọ́n ń pè ní racketing nìyẹn sọ̀rọ̀ mi so tí Donald Trump fẹ́ gbà nìyẹn. ok ọ̀dà àwọn tabalíkà sọ ní pàtàkì Oman àti Iran ló ní ìní yẹn ṣùgbọ́n ó yẹ pé international law wà tó protect yóò jẹ́ kí wọ́n ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ó lágbára láti ṣàlàyé. ní oṣù díẹ̀ sẹ́yìn yes Amẹ́ríkà sọ pé àwọn ti run ibùdó ibi tí Iran ibi ìpèlò ìjà ogun apayérun tí Iran dáwọ́lé tí wọ́n ń ṣe lọ wọ́n láwọn ti bàjẹ́ pátápátá ṣé bí wọ́n ti bà ibùdó náà jẹ́ ṣé ó wá yẹ kí Amẹ́ríkà àti Israel tún wá máa kógun jà wọ́n ni
ìbéèrè táwọn èèyàn kan béèrè nìyẹn wípé oṣù díẹ̀ sẹ́yìn ẹlẹ́ẹ̀tì pa nǹkan bà nǹkan jẹ́ kí ló tún kù ṣó yẹ kó gungan tún máa rú tú débi pé gbogbo wa máa ní ayé lára eléyìí tá a kó sínú ẹ̀ báyìí. ẹni tí mo ṣe láìkì education nìyẹn àwọn tó dẹ̀ béèrè yẹn ṣọ́rọ̀ báwọn ẹlòmíì dípò kan béèrè wọn á kàn máa jà irú nǹkan tó bá ń ṣe àwọn muslim nìyẹn á kàn máa jà láì wádìí nǹkan tí mo ṣe láìkì ìwé western education nìyẹn àwọn tó béèrè yẹn ní ẹni tó bá béèrè ló fẹ́ ẹni bá béèrè ọ̀nà kì í ṣe rí àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n rọ̀rọ̀ sọ Amẹ́ríkà àti Israel tó ń jà náà tó tún tún ìjà wọ́n rí nǹkan tí wọ́n rí torí Yorùbá sọ pé tí ò bá nídìí obìnrin ìjẹkùmọlú ṣe rí nǹkan tẹ́mi mọ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé àwọn ológun mi níbi tí wọ́n bọ́ ṣe kọ́ wọn ni mò ń sọ òyìn tó àfi ológun general gbogbo army officer anywhere in the world kó wá já mi iṣẹ́ wọn mọ́ ọlọ́pàá ni kí ẹ tó gbègbèsẹ̀ ẹ kọ́kọ́ lọ ṣèwádìí sọ̀rọ̀ mi kẹ tó àtàbí kan wọ́n máa ní àwọn kan tó máa ń tì síwájú kọ́ lọ ṣáámí òlọ́pẹ̀ ní ámí so that ibi tẹ́ ń lọ yẹn ẹ wo àwọn tó kù tó máa ń ṣe gan Nàìjíríà yẹn àbáyé ẹnubadìwọ̀ táwọn military máa ń ṣe ní Áfíríkà yẹn wọ́n á ti ti ẹnìkan wọ́n á ti ti ámí síwájú pé ṣé ó máa wà ń bẹ̀ lọ́jọ́ yẹn wọ́n á ti fọgbọ́n bíi secretary ṣé ọ̀gá ò travel yé kinní kan àbá àwọn bíi sẹ́yìn wọ́n á ti wá ti bí ilé rẹ̀ ó pa kò jáde ó máa wà nílé tó yẹ yín wọ́n ti mọ̀ pé ó sì wà nílé even gan lọ́jọ́ yẹn gan wọ́n sì lọ wọn lé àwọn wà nílé tó ti yẹ yín pé kọ́ lè rí tágẹ́ẹ̀tì wọn mú so ìgbà míì wà tẹ́ pé ẹni tí ẹ lò ó lè má ṣiṣẹ́ ẹ̀bí iṣẹ́ kó má lọ kókò fóònù ẹnìkan pé ṣé lágbájá wà ń bẹ̀ ṣé lágbájá mọ̀ wà ń bẹ̀ òun ló yẹ kó lọ ṣe kinní yẹn o ó dàbí ìgbà táwa yunifásitì tó bá ní ká lọ ṣe research ẹni bí kò máa lọ sí library dípò kó lọ sí field kó lọ ṣe research yẹn a kò jókòó sílé a lọ sí library ṣé nǹkan tí mo sọ yìí so àwọn ikú lọ gather information yẹn ìgbà míì wà tó fowó rà ẹ wo orúgbà tí plane já ní tí Iran já plane sí nìyẹn ẹ mọ̀ pé kí ni Iran ṣe ó sọ kò sọwọ́ yẹn o bóyá tó bá sọwọ́ yẹn wọ́n ti tètè àwọn ti ráwọn tó máa sáré eré belebele wípé ó kàn ní kí ọmọ ìlú wọn tó bá lè bá wọn rí ibi tí plane yẹn já sí àbí àmì pilot yẹn àwọn máa dá lọ́lá wọn sọ oye tó fẹ́ fún tí mo sọ pé kéèyàn máa ṣàlàyé délẹ̀ nìyẹn oye tó fẹ́ fún yẹn ṣe pàtàkì tó rò ló máa wú ẹni yẹn lórí so nígbà tí àwọn tí wọ́n fún lówó kọ́ lọ bá wọn ṣèwádìí ibi tí wọ́n stọ́ọ̀kì kìíní yẹn sí tó ti yẹ ní tí Israeli àti Amẹ́ríkà máa ń sábà ṣe wọ́n máa ń náwó sí information yàtọ̀ sí wọ́n máa lo àmì wọn wọ́n á tún náwó pé ká gba information lọ́wọ́ ọ̀tá so ẹni yẹn lè lóyà sí ìlú ẹ̀ kó má fún wọn ní gbogbo information tán so ibi tó dẹ̀ fún wọn yẹn wọ́n lọ dáná síbẹ̀ yẹn tó ti wọ́n pa bẹ̀rẹ̀ torí kíní wọn rádà wọ́n máa ṣú ẹ̀ pé àfáyà bíi ibi tó ń sọ yẹn fún tí wọ́n gbà tán wá fáyà tán wọ́n ní ẹni òròfó ni ó pòròfó ẹnu Iran náà ló pa wọ́n alékèyàn má gòkù ó dàbí àwọn Ọ̀yọ́ àti àwọn ará àti Olúwo àti Aláàfin ẹnu òròfó ni ó pòròfó wọ́n gòkù ẹnu wọn náà lọ tún fi sọ pé ó dàbí Saddam Hussein náà ni àwọn àbí àti Gaddafi kíní kan òun àwọn rí nǹkan kan ṣe lọ́dọ̀ òun sì wà kéré pé ó sì wà kéré pé wọ́n dọ̀ lọ ṣèwádìí wọ́n rí pé ó sì wà kéré pé lóòótọ́ ẹ̀yin ẹ jẹ́ ń fi àpẹẹrẹ kan hàn yín ẹ̀wọ̀n bá ṣe ń ti wọ́n máa ń tìyàn ni ṣùgbọ́n ìwọ tó wá jẹ́ kọ́ tiẹ̀ wá tiẹ̀ pa ẹ wo bí Amẹ́ríkà bí Donald Trump ṣe ń ti president wọn tó ṣẹ̀ jẹ́ ní Iran nìyẹn tó replace tọ́pa yẹn wọ́n ní wọ́n kò lè jáde mọ́ wọ́n fẹ́ kó jáde ní o kó farahàn ibi tó yóò sì wà láyé bó ti wà láyé wọ́n ní wọ́n ti rún kò lè jáde kò lè ṣe wọ́n ṣà ń tì kó jáde síta ẹbí bí wọ́n ṣe ti bàbá onírùbọ̀ yẹ kẹ́ ẹ̀ tó fi jáde síta tó bọ̀bù ẹ̀ pàlà wọ́n ṣe tì síta lórí ó ti lọ sásá bẹ́ẹ̀ lẹ̀ bọ́n ṣe ń ti Putin náà nìyẹn kìíní títí kí ló ń pe máàlù president Ukraine yẹn president Ukraine Volodymyr Zelensky ẹ̀rí pọ̀ mọ́ máa jáde síta á rìn láàrin títí àṣebù ẹ̀ àwọn general Putin tó jáde sí wọn lẹ̀ bọ̀ wọ́n lẹ̀ bọ̀ Putin ti wọ̀ pé tí n bá jáde síta technology tààrà bíi ni wọ́n á wọ́n mi lẹ̀ Putin ò jẹ́ ṣe bí kìíní ṣe ṣe o ṣe ẹni tó bá gọ̀ ló máa pa
so ìgbà tí wọ́n dẹ̀ lọ fún wọn ní information pé kí ní ìsì wà ń bẹ̀ wọ́n dẹ̀ lọ wádìí wọ́n rí pé wà ń bẹ̀ kí ṣé ń gbà tí nǹkan tá a ti torí ẹ̀ lọ tí ò bọ̀ ṣáà tún wá ní padà lọ so n tó fà á nìyẹn pẹpẹ tó bá béèrè àmọ̀ díẹ̀ àwọn ti rò pé information tó fáwọn èèyàn correct but luckily for them ẹnu òrófó pòrófó ẹnu òrófó pòrófó àṣírí wá tún pé ibi tí wọ́n lọ ju nǹkan sí yẹn tí wọ́n ń wá àwọn kan tún wá ṣó ibi táwọn lọ stock nǹkan sí lọ́nà mi àárí abẹ́ẹ̀lẹ̀ lọ́sọ́ sí ibi tá a lọ ju nǹkan sí yẹn kì í ṣe bẹ̀ so a máa padà lọ ni so n tó fà á nìyẹn torí wọn tí achieve target wọn so n tó ń ṣe àwa ti Nàìjíríà tá à ń sọ fáwọn tó mọ pé kéèyàn máa kẹ́kọ̀ọ́ ní nǹkan tó bá ń lọ àwọn ẹ̀kọ́ tó yẹ kí àwọn orílẹ̀ àwọn sọ́jà wa kọ́ nìyẹn tó yẹ kọ́kọ́ láti irú gbogbo bó ṣe máa mú àwọn tó ń dà yín láàmú ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn agbésùnmọ̀mí nǹkan kan yẹn ẹ lọ ìgẹ́dà information ẹ bá dẹ̀ tó ẹ tún lọ wípé ẹ dẹ̀ wá lọ títẹ̀ fi máa fún wọn balẹ̀ máa lọ ní Donald Trump tí mo fẹ́ kọ́ tí mo fẹ́ káwọn èèyàn kọ́ lára Donald Trump yìí àti Israel bá rí pé àwọn lọ síbì kan kí nìyẹn bá dẹ̀ ti gbọ́ information pé kò rí bẹ́ẹ̀ á tún padà lọ. ṣé ẹ̀kọ́ tó dáa wà lára Amẹ́ríkà àti Israel báyìí. ẹ̀kọ́ tó dáa wà ń bẹ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ẹ wo ńgbà tí ṣe rí gbogbo àwọn tó rìnrìn àjò yìí tó bá lọ́pọ̀ lọ́rùn wọn yẹ kó máa yin Ọlọ́run lógo lójoojúmọ́ ni àwọn tó bá rìnrìn àjò 1976 80 90 nígbà tí Arafat wà láyé àwọn Hamas yẹn nígbà tí àwọn olórí Hamas tí wọ́n pa yẹn tọ́pa lẹ́yìn ní ọmọdé àwọn tọ́mọ ẹ sọ pé òun ò ṣe tó lòun yarí tó lọ sọ fún bàbá ẹ̀ tó ṣe program wípé bàbá àwọn ọmọ tiẹ̀ ó bò mọ́lẹ̀ ló ń ta ọmọ ọlọ́mọ síta pé kọ́ lọ́ máa ju bọ́ǹbù mọ́ àwọn ọmọ tiẹ̀ dẹ̀ kó wọn sábúrọ̀dù pé ní tí bàbá àwọn ṣe ò dáa kò bọ́ fún Ọlọ́run tó ti yẹ yín ẹ mọ bí Hamas nǹkan tí Hamas dálẹ̀ ní Israel yẹn ni bọ́ ṣe ẹ mọ iye àwọn ẹ̀mí tó ń lọ ṣùgbọ́n nígbà tí wọ́n yanjú gbogbo Hamas wọ́n yanjú Arafat àlàáfíà wà láyé àwọn èèyàn ò lè rorí ìjìnlẹ̀ ni àwọn èèyàn dẹ̀ mọ bọ́ ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní tí Israel ṣe tí Israel bá dákẹ́ ta ẹ wo gbogbo báwọn àwọn òpònú àmì ìwà tálà àwọn general àwọn brigadier àwọn tí ò recruit lọ ní àmì Israel gbogbo àwọn Ọbásanjọ́ yẹn tó bá lọ sí àmì Israel wọn lè ju wọn ó paríparí wọn bá lọ́pọ̀lọ́ jù wọn lè mi ò rò wọn lè gba captain gbogbo àwọn Buhari gbogbo Babangida tó Maradona yìí tó lòun general yẹn kò lè gba kọ́pra ní kò lè gbá olúgbòǹgbò ló ti fẹ́ rí ránṣẹ́ àwọn tí ò lè ẹwọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà but Gawon nígbà tí Gawon rú Gawon àwọn àmì nìyẹn ó lọ sí ogun ọdún 3 la fi jà ó borí àbúrò mi torí pé tẹ bá rí bẹ́ẹ̀ ní àmì wọn á wọ̀n yín kọlẹ̀ ni ta ló ń gbójú kolúmọkò kolúkọ àmì àbọ̀lọ́pàá ní ìsìn ló di pé ibi tẹ́ ẹ wà ní báràkì gan lọ àwọn gbésùmọ̀mí tí wọ́n á dáná sun yín tí àmì nìyẹn àbẹ́lọ́njẹ́ agbádùn inú wọn náà dẹ̀ ń dùn àmì làwọn àwọn tó yẹ kó máa fojú ọwọ́ bojú tó bá rìn títì. Israel àmọ́ ẹ má gbàgbé o ní ọdún díẹ̀ sẹ́yìn gan kódà ó jáde wípé àwọn sójà Nàìjíríà wọn á máa kó wọn lọ jagun láwọn bòmíì wọ́n sì réètì wọn gan wípé wọ́n gbìyànjú. nígbà yẹn nìyẹn 1970 lẹ́ ń sọ yẹn kì í ṣe gbáyé ìgbà táwọn bàbá ń gbé tó fi máa àwọn ECOMOG sójà ṣe rántí. àwọn tó ń kó lọ yẹn àwọn wo ni wọn kì í ṣe àwọn general ló ń kó lọ bẹ̀ ni ṣé major ló ń kó lọ síbẹ̀ ni àwọn sergeant àwọn olùkọ́ àwọn tó wà nípò gíga nu wọn náà ó di dandan ọ́fíìsì náà ni wọ́n á wà á lè mọ kó wọn sójú ogun àbí kí lẹ rò. ẹ wá sí àmì tí bíbá ẹ máa rí wọn lójú ogun ẹ mọ ká fi tọrọ ayé láfíríkà. àwọn ọ̀gá pátápátá á bọ́ sójú ogun kẹ̀. wọ́n á bọ́ sójú ogun wọ́n á lead ẹ wo gbogbo àwọn engineer yìí tó lọ jókòó sọ́fíìsì aláwọn professor doctor jókòó sọ́fíìsì níbi ìbàyẹ̀ àwọn lè máa rí iwájú tó máa lead tó máa kó sómi tó máa kó sódò ọ́fíìsì kan lè wọ́n kàn gba ọ́fíìsì wọ́n fi wọ́n joyè sọ́fíìsì. ẹ máa tọ́ra ẹ kàn tọ́ra ẹ jẹ́ láfíríkà ni o. ẹ mọ̀ pé practice make perfect. gbogbo ìgbàlẹ̀ mọ́ máa lọ ẹ wo tí mo ṣe láìkí world war tẹ bá lẹ lọ́ka world war 2 yẹn ẹ máa ráwọn general Patton
ẹ máa rí wọn ọmọ gbogbo bí tí nǹkan bá ṣe ó dàbí ìgbà tí Sunday Igboho ṣe ń bọ́ síwájú ni ó dàbí àwọn sójà gidi ní Adékúnlé yẹn iwájú lẹ máa bá wọn iṣẹ́ adé Ọbásanjọ́ tí kò rí bẹ́ẹ̀ tí máa kúkú bẹ́ẹ̀ jókòó sọ́fíìsì tó máa ta àwọn ọlọ́mọ síwájú. àwọn sójà gidi tí sójà gidi bá wà gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yóò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ọ̀gá lọ́gá yẹn ká bóbìnrin sùnkú kí ló pàbáṣà iṣẹ́ orí obìnrin lába ká bóbìnrin sùnkú ká mutí àmútapara ká yó ká kówó jẹ ká kó gbogbo owó òlù ká kó sápò ká kó nǹkan mọ̀ nìyẹn tó gboyè lé tó gbọ́ general lórí nìyẹn ẹni tó ògùn ẹni bá dá lójú a máa fi gbárí ni sọ́dọ̀ mi yé tó bá pé general ni wọ́n á ti bá ẹ ti rí àwọn tó ti rìtáyà tó ń ṣe inú wọn tó lead tó jẹ́ governor wọ́n á ti pera wọn jọ pé ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ nísìnyí o nǹkan báyìí ni la máa ṣe gbọ́n nítorí pé wọ́n kò sí nǹkan kan lọ́pọlọ wọn. Israel bó ṣe kéde tó yà ẹni mo sọ gbogbo èlò tó yí ká ní China bá sọ pé òun fẹ́ kojú Israel òun gan mọ̀ pé òun ò lè ṣe òun ò lè dábẹ́ 9 million ni wọ́n tọ́rọ̀ mi sójà wọn gbogbo sójà wọn lè má ju 500,000 lọ ṣùgbọ́n ẹ lọ kojú ẹ̀ka ẹ mọ̀ pé kojú ná. àwọn tó lè máa pera wọn ní jẹ́ wọ́n lè máa sọ pé general nìyẹn ẹ kàn máa promote ara yín lábẹ́ ilé máa fúnra yín ní degree máa fúnra yín ní gbogbo ẹ̀ irọ́ ni ẹja sọ̀rọ̀ ibi tọ́rọ̀ wa. ó dáa ibi tọ́rọ̀ ogun lọ bí ogun Amẹ́ríkà Iran àti Israel yìí bá ń tẹra mọ́ tó túbọ̀ ń le kókó sí ìnira burúkú ó ń bọ̀ fún àgbáyé tí ò sí àní-àní ẹ̀ sáà kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ tí mo rí náà ni kó yẹ kí àwọn èèyàn ní tó ṣe pàtàkì ni kí àwọn èèyàn kí wọ́n gbìyànjú láti má kọjá àyè wọn ṣọ́rọ̀ mi torí gbogbo nǹkan le gbogbo nǹkan wọ́n níbi báyìí náà bó ṣe rí nìyẹn ṣùgbọ́n àwọn tó wà Nàìjíríà mò ń sọ fún pé bí Fúlàní ò tẹ̀ jẹ́ kẹ́ ẹ lọ sóko ṣọ́rọ̀ mi mo ti kí nǹkan tẹ bá ní láyìíká yín àgbègbè yín ládùúgbò yín ní kọ́ńpáǹdì yín bó jẹ́ 1 plot ní bó jẹ́ kò tẹ̀ tó plot àbí mo rántí ńgbà tá a kéré ńgbà tí mo kéré lé dádì wa àwọn bíi pásẹ̀jì tó wà láàrin aláwọn ibì kan tó ní open space tí ó pọ̀ díẹ̀ báyìí tá a ti máa ń ṣe nígbà bọ́ọ̀lù ṣọ́rọ̀ mi mọ́mì mi máa gbin ata ṣọ́rọ̀ mi wọ́n dẹ̀ ra àwọn àgbò bíi 3-4 tó máa sin adìyẹ ṣọ́rọ̀ mi àwọn tẹ́nàtì náà lè ṣe so oníkálukú á ṣe bí atalẹ̀ máa gbèsè gbẹ̀gbẹ̀ ilé ni o bí rodo ni o tẹ máa rí máa mú díẹ̀ at least á dín díẹ̀ tẹ máa lọ máa rà lọ́jà ṣọ́rọ̀ mi so káyọ̀ náà máa try láti ṣe nǹkan ọ̀gbìn tó bá ṣe é ṣe lẹ́gbẹ̀gbẹ̀ wọn díẹ̀ náà ni ṣọ́rọ̀ mi dẹ̀ káwọn ẹ̀dẹ̀ wọn máa ṣe ju ara wọn lọ nípa pa afẹ́ ṣe nǹkan afẹ́ ṣe tòkù afẹ́ ṣe ìyàwó ká lọ pè èrò rẹpẹtẹ ṣọ́rọ̀ mi nílùú òyìnbó tá a wà yìí ẹni tó bá fẹ́ sọ tòótọ́ fún yín a sọ fún pé máa ró òyìnbó tó máa ṣe marriage èmi àwọn takọtìyàwó nìkan ló máa lọ church a kàn múra wọn lọ síwájú pásítọ̀ wọn á dẹ̀ gbàdúrà bí wọn lọ sí court. àwọn àní máa wò bí wọn dání. wọn ò ní mọ̀ bí wọn dání. ta ni ó wà jẹ́lẹ́rìí. náà mo sọ pé tọkọtìyàwó ẹlòmíì wà lè sọ pé ẹlẹ́rìí ó tán ẹlẹ́mìí dẹ̀ sọ pé ẹlẹ́rìí méjì pé best man and best lady ṣọ́rọ̀ mi ló máa ṣe ẹlẹ́rìí fún àwọn méjèèjì àwọn ẹlẹ́mìí dẹ̀ wà orú àwọn tó bá lọ sí àwọn kan lọ ń ṣe kíní wọn ní Amẹ́ríkà ẹ̀pọ̀ Amẹ́ríkà wọn lóríṣiríṣi kíní wọn kàn lọ sí Las Vegas wọn kàn mọ̀ pásítọ̀ kan kàn wá sí wá dẹ̀ ẹlẹ́mìí àgbèrè àwọn France kò ní sọ fóbi ẹ̀ nítorí wá dé ló máa ń pa àwọn ti ṣe marriage wá dẹ̀ fi fọ́tò tó lọ sí Las Vegas tó dẹ̀ ṣe fún wọn ṣọ́rọ̀ mi ẹni tó ṣe fún ẹ tó jẹ́ ẹlẹ́mìí kì í ṣe pásítọ̀ gidi o pọ̀ ó ti wà lábẹ́ òfin ó ti gbàṣẹ ṣọ́rọ̀ mi ó dẹ̀ máa sanwó fún ìjọba. alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́ bíbọ̀ ní tèrò ọ̀dàn dídé kì í pọjọ́ bíbọ̀ kì í poṣù mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n orin àgbọ́dùn orin àgbọ́jó àkọlé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́
ó ti jáde báyìí ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èèrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn Àbọ̀ Látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Nǹkan tí mo sọ fún yín náà ni pé káwọn èèyàn gbìyànjú láti kọ́ má ṣe jura wọn lọ, torí níbi ìbàyí tá a wà nílùú òyìnbó náà àwọn èèyàn kì í kọjá yìí o. Sọ̀rọ̀ mi, wọ́n ń ṣọ́wó náà ni. Ẹ wo bí epo ṣe wọ́n nìsín, ọ̀pọ̀lọpọ̀ á gbé kẹ̀kẹ́ ló máa gbé lọ bí iṣẹ́. Sọ̀rọ̀ mi, ẹlòmíà dẹ̀ wọ́n á jọ ládùúgbò, wọ́n á sọ pé àwọn kan máa fi kinní sórí line online yé pé wọ́n ń lọ sí ọ̀nà báyìí tẹ́ bá ń kọjá lọ sọ́nà ọbẹ̀ àjọ lọ, bọ̀tí dípò owó tẹ́ fi máa repo sí mọ́tò. Sọ̀rọ̀ mi, dípò fi máa repo sí mọ́tò, tẹ́ bá wọ mọ́tò mi bóyá máa fún mi ní 200 bóyá yín mẹ́wàá, àmì ó dì ẹ bá bí káà yín mẹ́rin ló lè gbé. Sọ̀rọ̀ mi, nígbà bá gba 200 800 ti dúró, ó mú iye tó máa rà sí mọ́tò, àdẹ́ ìdírọ́pù yín ni tàbá ń lọ sọ́nà ibì kan náà. Tó ti yé yín, ọgbọ́n táwọn èèyàn ń dá bí ìbàyí náà nìyẹn. Tó ti yé yín, kí àwọn má kọjá yìí ẹ̀, kó má náwó kọjá yìí ẹ̀. So nǹkan míì tí mo tẹ̀sí ń sọ fáwọn èèyàn náà ni pé tí nǹkan tó máa ń fa wàhálà náà ni pé gbogbo rògbòdò tí ó ń bọ́ sílẹ̀ yìí káwọn èèyàn máa wà lẹ́yìn ni ìdí bẹ́tà tá a bá tètè padà tó ń ṣe bí. Sọ̀rọ̀ mi, ó máa ń jẹ́ kí nǹkan tètè rẹlẹ̀. Nígbà tá a bá rí orúkọ tó ń ṣẹlẹ̀ ní ẹwọ́ ogun Russia yẹn tí mò ń sọ fáwọn èèyàn níbẹ̀rẹ̀, àwọn èèyàn ti rò pé Russia máa fojú Ukraine láàrin oṣù mẹ́ta. Wọ́n ní ẹ̀rọ tẹ́ ń wo ìrọ̀lẹ́ ń pa kò lè borí. Ẹ̀yin tẹ́ ti jọ ṣọwọ́ ẹ̀ tẹ́ ti jọ gbé tẹ́ ti jọ jà tẹ́ jọ wọnú ara yín tó ti mọ́wọ́ yín olódi ọdún 5 lọ yìí. Tó ti yé yín. So tí gbogbo àgbáyé bá ti sọ fún Russia pé n tó ń ṣe ò dáa, gbọ́dọ̀ mi gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀. Ẹ wo pé ṣáà kó ọ̀rọ̀ ìjà Ukraine yẹn náà, ẹ wo ṣáà pé ńgbà kan wà tẹ́ kó oúnjẹ wọn gan rí kó kíní kan ṣáà àbẹ́ mọ̀ ni ogun ìgbà tó gun yẹn ṣe bẹ̀rẹ̀ ó dá wàhálà lẹ̀. Tó kọ tí gbogbo àwọn ambassador tó wà ní UNESCO tó wà ní Amẹ́ríkà yẹn, tí gbogbo wọn bá ti vote pé ní Amẹ́ríkà àmì tí Russia ṣe ò dáa, gbogbo àwọn tí mo tún bú tí mo kórìíra jù ní àwọn olórí ẹ̀sìn tó wà ní Russia yẹn, tẹpẹra yín ní Christian ẹ̀dẹ̀ lè sọ fún pé n tó ń ṣe ntí Russia ẹni bẹ́ẹ̀ pápá abẹ́rí yín àwọn abẹ́rí jù wọ́n di Baptist ni abẹ́rí yín ìgbọ̀n ọlọ́run abilé rẹ̀ ẹ̀ pọ̀pà ilé ayé yìí kò lè gbé lọ tó ti yé yín. So àwọn èèyàn kì í sòótọ́ ọ̀rọ̀ fáwọn tó bá wà ní power tó máa ń dá wà láìlẹ̀ ní ẹ máa sòótọ́ ọ̀rọ̀ fáwọn tó bá wà ní ìdí agbára. Ni mo sọ fún pé mi ṣe láìkí prophet bẹ́tà nìyẹn, tí gbogbo èèyàn bá ń jáde síta tó ń sọ fún wọn pé n tó ń ṣe ò dáa. Ni mo ṣe ẹwọ Pope John Paul II yẹn Pope kí ló ń porúkọ ẹ̀ Pope John Paul II yẹn tó ọmọ tó wá láti Poland yẹn, Pope yẹn láyà nígbà tí ó sọ fáwọn Saddam Hussein, ó sọ fún gandhi ṣe yìí ò dáa, ó tún sọ fún kó máa arrange kó kúrò wọn ni kò fìlú sílẹ̀ máa bẹ arrange ibi tí wàá lọ. Ó yarí tí ó wà láyé mọ́ nìsí ìlú ẹ̀wà dàrú. Ẹni àwífọ̀ ọba jẹ́ gbọ́ tẹ báwọn tètè sòótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn sódà tí ó bá ṣe wá àwọn ló máa ẹ̀rí ọba lẹ́rìí ọkàn lọ́jọ́ iwájú ẹ̀rí ẹ̀kan máa sọ fún ọkàn ọ̀dẹ̀ sọ fún mi ọ̀dẹ̀ sọ fún mi. Ó bẹ́tà kí n sòótọ́ ọ̀rọ̀ fún yàn kó má gbọ́ bọ̀kẹ́rì ẹ̀kan ẹ máa jẹ títí ayé tó fi máa kú, tó bá wà lọ́rùn gan tó bá wà nùnà kò máa ní lágbájá sọ fún mi kí n má lọ ọ̀run àpáàdé omi ìgbọ́, ó dẹ̀ sọ fún mi o bí tó ti ń joró ìyẹn ló tèmi lọ́rùn. Ẹ máa sòótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn pé tí wọ́n ṣe ò dáa ní tèmi ṣe láìkì Fẹlá nìyẹn, gbogbo orin tó kọ ó wà ní fẹ́rẹ̀ mi mo ṣe ti láìkì sẹ́nitọ̀ Ọbásanní nìyẹn. Sẹ́nitọ̀ máa sọ fún pé Fúlàní lòun ṣùgbọ́n ẹ̀yin Fúlàní ẹja ṣe jẹ́ pé káwọn èèyàn yìí sọ̀rọ̀ wa láì dáa. Ẹjẹ́ máa ń pè lábì fúnra rà pa gbogbo àwọn yòókù sọ̀rọ̀ tó ti yín, bọ̀ tí gbogbo èèyàn bá sọ̀rọ̀ ní Fúlàní àti gbogbo tó ń ṣe wọ́n ti fi sílẹ̀ tó ti yín. Tí gbogbo ará ìlú Ọ̀yọ́ bá sọ̀rọ̀ irú bàbá wa Abdulresa Abímbọ́lá ọkọ̀ lọ jókòó sí Amẹ́ríkà, wọn dákẹ́ wọn lọ ń gbádùn ayé wọn l'Amẹ́ríkà. Tọ́lọ́ mi bọ́kẹ́ sọ̀rọ̀ fún nǹkan tó ń ṣe tí ò dáa, kí gbogbo yín èyí tẹ́ kàwé kẹ́ sọ fún pé tó ń ṣe ò dáa, á sì jọ wọlé kọ́kọ́ bòrùka nígbà bá yá bòrùka ẹ̀rí ọba Aláàfin Ọ̀yọ́ á máa bòrùka sójú, á máa bòrùka sẹ́nu, á máa bòrùka sínú ẹ̀ní ẹ̀rú eléyìí ẹ̀rí àràǹbà oríṣiríṣi lè máa rí.
ṣé emperor ló sì gbé síbẹ̀ ẹ̀rí tó máa gbé president emperor gbogbo ẹ̀ sórí ká ẹ̀ ṣé ẹ tètè sọ fún àwọn èèyàn pé tí wọ́n ń ṣe ò dáa ṣé ti n tó ń fa gbogbo wàhálà ilé ayé yìí nìyẹn nígbà táwọn èèyàn bá ń ṣe nǹkan tí ò dáa tẹ́ ẹ bá sọ fún wọn ẹ wo irú ìjà tó ṣẹlẹ̀ ní second world war yẹn tí mo sọ fún yín ti Ukraine nígbà tí Hitler bẹ̀rẹ̀ táwọn èèyàn bá ti tètè sọ fún àwọn kan sọ o wọ́n tí gbogbo ẹ̀wọ̀n yẹn bá dẹ̀ ti tètè dá sí Amẹ́ríkà ò tètè dá sí ọ̀ǹtì tí Japan wá ju bọ́ǹbù sí Port Harbour ẹ̀ náà ní tó finish gbogbo àwọn ọkọ̀ ojú omi tó wà lórí ìgbà ló tẹ̀ wá dá sí tó ti yẹ yín ẹ tètè dá sí nǹkan tètè paná nǹkan kó tó di kó dín ńlá tó máa di kó máa ṣòro kápáká so àwọn nǹkan tèmi rí ń bẹ̀ yẹn nìyẹn pé. ó dáa ẹ ṣe Donald Trump ààrẹ Amẹ́ríkà akékaka kan ni èèyàn mọ̀ wọ́n sí gbogbo àgbáyé ló mọ̀ wípé àwọn òye iṣẹ́ kan má sọ̀rọ̀ now ààrẹ Amẹ́ríkà Donald Trump wọ́n ti ń fọgbọ́gbọ́n tàùn sí Nàìjíríà lórí ọ̀rọ̀ ogun tó kọjá tó wáyé ti Iran a máa ń fọgbọ́gbọ́n tàùn sí Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn ikọ̀ afẹ̀míṣòfò sáà kí lẹ rí sí ọ̀rọ̀ Donald Trump láàrin yẹn. ṣe rí ọ̀rọ̀ Donald Trump tèmi kọ́ mọ̀ ní pé ṣe rí mo sọ pé nílé ayé yìí ó yẹ kí èèyàn try láti máa understand nǹkan tó bá wà wájú ẹ̀ tàbọ̀rọ̀ mi ọmọ ni o ìyàwó ni ọkọ ni aya ni o ọ̀gá ni o ẹ try láti máa understand ẹni yẹn káàtì fẹ́ wo ẹni yẹn báwo lẹni kí lẹni báwo lẹni ṣe jẹ́ kí lẹni ìfẹ́ kí ni ò fẹ́. ṣe rí Donald Trump is a very simple person tẹ bá ti mọ ìwà ẹ̀ kí ló fẹ́ kí ni ò fẹ́ ní táwọn àgbàlagbà kọ́ ń gbà táwọn kékeré nìyẹn pé tó bá lọ gbé lọ́dẹ̀ o bá fẹ́ lọ gbé lọ́dẹ̀ àbò fẹ́ lọ kọ́ṣẹ́ lọ́dẹ̀ àbò fẹ́ lọ kàwé níbì kan kí ni skul yẹn fẹ́ kí ni ọ̀gá fẹ́ kí ni ò fẹ́ ìwọ tó bá ti mọ nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tẹ bá ti mọ nǹkan tó lọ ń fẹ́ tí ò fẹ́ ẹ̀ níṣẹ́. So Donald Trump is a very simple person. Donald Trump ó jẹ́ nìkan tó ní tọrọ mi tó láìkì ó ní ìgbéraga díẹ̀ ìṣe púpọ̀ o ó ní ìgbéraga díẹ̀ ó fẹ́ kẹ́ẹ̀dì kan kí gbogbo ẹ̀ máa rẹ̀ Trump kò ní ìgbéraga púpọ̀ pẹ̀lú bá ṣe máa ń ṣe yẹn. náà kò ní ìgbéraga púpọ̀ ní tó ṣẹlẹ̀ ni pé ṣé mọ̀ pé àwọn Yorùbá báwọn làwọn Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ náà ṣé mọ̀ pé ẹni tí ọba fi wọ́n ní wọ́n fìyàn joyè àwòdì kò lè gbé kinní kan ní mo sọ ni pé ẹni àfijoyè àwòdì kò lè gbádìí ẹ. wọ́n fi ń ṣe ọ̀gá ó ní mo ń sọ fáwọn àmì àwọn ọlọ́pàá nígbà tí Nàìjíríà jẹ́ Nàìjíríà tí àwọn ọlọ́pàá ń jẹ́ ọlọ́pàá tí mo ń sọ fún yín nígbà táwa kéré 1960 64 nǹkan kan bẹ́ẹ̀ tí àwọn ọlọ́pàá tó gbé ládùúgbò tá bá ti mọ̀ àdúgbò tí ọlọ́pàá bá ti tẹ́nìkan bá ti lọ jọ́nà ọlọ́pàá ń bẹ̀ gbogbo àdúgbò yẹn ti ṣoríire kí ni torí gbogbo olè tó bá wà ládùúgbò yẹn wọ́n ti palẹ̀ ẹmọ ru wọn mọ́ àwọn tí ó bá níwà burúkú máa ti palẹ̀ pé ọlọ́pàá yìí ló máa máa wọn yóò ti yẹ yín ọlọ́pàá kan ṣoṣo ni o bóyá lókè bọ́là ni ní Màlété ni gbogbo láti gbogbo òkè àdó gbogbo Màlété gbogbo ẹrú àwọn olè tó wà ń bẹ̀ ló máa disappear torí wọ́n mọ̀ pa àṣírí àwọn ògbò wọn káwá ṣẹ̀ṣọ́ àmì tọ́rọ̀ mi bọ̀ ní ìsíngbà tí àwọn ọ̀dẹ́ǹsìn àmì tẹ́lẹ̀ ní àwọn dìdìrìn àwọn ònú tó láwọn àmì tí ò sí ẹ̀rù àmì lára wọn tí ò sí ẹ̀rù ọlọ́pàá lára wọn torí àwọn pẹ̀lú olè jẹun ni àbí ẹ̀rí èyí tó pẹ̀rẹ̀ ní captain tó pẹ̀rẹ̀ ní Gumi òun pẹ̀lú àwọn ọ̀daràn àwọn apààyàn jẹ́ mú ẹmú wọ́n jọ ń bóbìnrin kan náà sùn ni ẹ wá ní kí àwọn ọ̀daràn yẹn respect yẹ kò lè respect yín èyàn máa ń respect ara ẹ ní wọ́n ní kọ́ríyàn kọ́ríyì lára ẹ ẹ wo gbogbo àwọn ọba tó jẹ nílẹ̀ Ìwó wọn ẹlòmíì yóò òde skul rí ṣùgbọ́n ẹ bá ń gbọ́ Olúwo báyìí àwọn èèyàn máa wá rírì ni sọ̀rọ̀ mi ẹ bá ń gbọ́ Aláàfin bá àwọn èèyàn máa wá rírì ni ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ ní sàn méjì tó wà ń bẹ̀ ní ta ló wá ẹnìkan tẹ̀lé sọ̀rọ̀ Olúwo ẹ bá sọ̀rọ̀ Olúwo bàbá Aláàfin lójú mi bóyá ẹ tẹ̀lé sọ̀rọ̀ Ọ̀yọ́ kẹ́ni yẹn jọ àfọmọ ọmọ Ọ̀yọ́ tó bá fún rẹ̀ tí n bá rí i pé ó hùwà respect máa respect torí wọ́n ti ba gbogbo ọ̀rọ̀ nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́ lójú tèmi o fẹ́ni torí ẹ̀ bá pé wọ́n ẹ̀gbẹ́ rẹ̀ sọpọ́ ọmọ Ọ̀yọ́ ní lájẹpẹ́ ni yẹn hùwà ọmọlúwàbí èèyàn kẹ́ respect yẹn wọ́n ti fọ́ ọmọlẹ̀ wọ́n ní ẹrú kan ní máa ń búba ẹrú ẹnìkan ló máa ń wọ gbogbo nǹkan lẹ̀ mo sọ fún pé ńgbà Gàwán tó rù
àwọn president ni àwọn èèyàn nìyẹn, àwọn tó lo army nìyẹn, àwọn tó kó wọn lọ pa àwọn lọ sí Santos lọ ká àwọn lọ sí school, àwọn Adékúnlé ń 60 something tí wọ́n ń jagun yẹn gan, táwọn British army ẹ̀kọ́ sì lágbára tọ́ba interview àní tí gbogbo àwọn army general gan sọ wọ́n sọ fún òun ló nẹ́ẹ̀mù ọ̀tọ̀ ní orúkọ tó sọ division ẹ̀, òun ló nẹ́ẹ̀mù ẹ̀ ní ten marine command ni mo fẹ́, àwọn army nìyẹn tó marine command mo fẹ́ ó pọ̀ rẹ̀ ní marine command bíi tàwọn Amẹ́ríkà ní tí mo fẹ́ máa jẹ́ nìyẹn, ta ló gbé lẹ́nu wọ́n filẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ sì third marine command dẹ̀ sì wà dé ní. fẹ́ràn mi àwọn tó gbagbá sùn lọ yẹn nìyẹn, wọ́n ní ẹni tí ẹ̀bà tó pò gbà má lọ gbà á. sóyún tí mo sọ yìí ẹni tí ẹ̀bà tó nǹkan ṣe ẹ má lọ gbà á, ẹ kàn máa dójú tìra yẹn dẹ̀ máa bapò yẹn jẹ́ oníẹ̀rin àwọn tó ti bapò Aláàfin ti bapò olúwo jẹ́, wọ́n ti ba orúkọ ìlú wọn jẹ́. èèyàn gbọ́ pé ẹ bá gbọ́ pé ọmọ Aláàfin ọmọ Ọ̀yọ́ Aláàfin lélẹ̀ ti wá ẹ máa respect ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ní ìsìta ló fẹ́ respect ẹ̀ nìkan tó wá látọ̀yẹ̀, àfi ẹni tó bá fún rẹ̀ sípò ẹ bá fura yín sípò ẹ bá máa lọ ẹ bá máa kájú wa máa rí sísì lọ táwọn èèyàn bá rí wá rí pé ẹ fura yín sípò máa respect yìí ẹ bá jọ ọmọ Ọ̀yọ́ àbọmọ Òwu ṣọlọ mi ṣùgbọ́n ẹ bá lówó jù bẹ́ẹ̀ lọ tẹ wá láti Ìwó àbí látọ̀yọ́ àwọn èèyàn kọ̀wé báyìí pé ṣíọ ṣọlọ mi ṣíọ lọ máa ṣe torí ẹni tó wà ń bẹ àwọn ọba méjèèjì tó wà ń bẹ ti bà orúkọ ìlú yẹn jẹ́ ọ̀rẹ́ ti bà ipò yẹn jẹ́ tí ò ní yí mọ́. so n tí mo sọ ni pé tẹ bá mọ Donald Trump ó fẹ́ nìkan tó fẹ́ káwọn èèyàn respect o wọ́n dẹ̀ máa gbóhùn lẹ́nu so tẹ bá ti mọ̀ wà fún níwà jọ̀rọ̀ mi ẹ lè ní problem pẹ̀lú ẹ̀. ẹ wo ẹjẹ́ fún yín lápẹẹrẹ nígbà tí ìjà tó dá sí ìjà Ukraine tí mo sọ fún pé Putin àti Donald Trump rẹ ni wá ó try láti dìsọ́nà Zelensky téèyàn lọ sọ́fíìsì ẹ̀ tó fẹ́ máa gbé ìyẹn náà gbé fún ní mo sọ fún pé wèrè la fi ń wo wèrè ní tí ò ṣẹlẹ̀ rí ó lé president tó máa gbó president America lẹ́nu ogun lọ́wọ́ òun ti rẹ́dì láti kú pé ìlú mi ló ń gbógun òun rẹ́dì láti kú pé ó wà ní office of the president ó yarí mọ́ lọ́wọ́ ó dìde sí pé ó fẹ́ ṣe fún mi ó gbó lẹ́nu ó ṣe gbùrùrù ṣùgbọ́n ohun tí Donald Trump dẹ̀ ń sọ wá pàpà yé Donald Trump máa ń sọ tòótọ́ ń gbà mí ṣùgbọ́n ọ̀nà tó máa fi ń sọ wípé lóòótọ́ ni president náà ogun lẹ́wà torí Donald nìkan Zelensky kan mara wọ simple shirt ní tọ́lọ́ mi bọ́ ti pàdé àwọn àgbààgbà ló wà ìpàdé àgbáyé ló wà àwọn olórí wọn náà múra bí tiwọn nítorí dẹ̀ ń ṣe òun ni pé mo sọ fún pé principle yàn ní principle báwo mo ṣe máa múra nígbà tí ogun wà ń lu mi táwọn ń pa àwọn èèyàn mi kí wá ní mo wọ kóòtù mo ṣútọ̀ n tó ṣe Zelensky nìyẹn kí ni ó dùn kí ni wọ́n ní kí ni ó dùn lọ́dún ìwèrè tó de táìmù ọ̀run ṣọ́nà mi n tó ń ṣe Zelensky nìyẹn. so Zelensky yarí bọ̀ tígbà tí wọ́n àwọn European something náà ló bá sọ pé o gbọ́dọ̀ mọ̀ Trump tó bá fẹ́ kó dá sí ọ̀rọ̀ ẹ wàá tó bá ti ní kò sí báyìí wàá ṣe báyìí wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ nígbà sọ pé ká báyọ̀ wí kó gbọ́ wọ́n correct Zelensky wípé tó bá fẹ́ kó dá sọ̀rọ̀ ẹ̀ kó ṣe tó bá ti sọ pé báyìí wàá gbó lẹ́nu ṣẹ́ni pé nígbà tí yóò gbó lẹ́nu àbí ẹni pé ó ń dá sí ó wá bẹ̀rẹ̀ sí fẹ́ràn Zelensky wọ́n ti ń respect ẹ̀wò tí ìsìngbà tó ogun tó ń ṣẹlẹ̀ yóò ní kí Zelensky ó command àmọ́ millions of drones lọ́wọ́ ó tún ní kó wá dá sí ọ̀rọ̀ yẹn kó wá bá wọn dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní kó wá protect àwọn Arab area pẹ̀lú drone Zelensky dẹ̀ lọ torí mo sọ fún bẹ́ẹ̀ máa dányàn wò kíní máa ń ṣe test fúnyàn Donald Trump ó máa ń ṣe test fúnyàn wípé ìwọ tó ní mo ó ṣe test fún àwọn òótọ́ àwọn ẹgbẹ́ tó wà ní Europe yẹn ó ṣe ẹni ẹ wá ẹ̀wọ̀n wọn lọ nígbà táwa bá wá ní problem ó dẹ̀ ń sọ fún ọ before this wọn pé ǹjẹ́ tá Amẹ́ríkà bá ní problem tá a bá pè ṣe ẹ̀ máa wá òun ló pè wọ́n tí wọ́n lọ yẹn bọ̀ tó pè Ukraine pé ní tó ń lò fún Russia tí ò ti pa irun Iran ti bẹ̀rẹ̀ sí send nǹkan sí àwọn Kuwait gbogbo ẹ̀ wá bá wa lo drone tó fi ń pa ti Russia yẹn kó ó dẹ̀ send wọn lọ àwọn dẹ̀ sì ń jà lọ́wọ́ sẹ́yìn lọ́gbà wọ́n máa test ilé ayé tàwa ilé tó máa ń test yẹn ni ẹ gbọ́dọ̀ máa tẹ́sì wo ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́sì bàbá ẹ tẹ́sì yẹ ẹ tẹ́sì Ọlọ́run fún rẹ̀ èmi máa sọ nìyẹn tá a bá sọ̀rọ̀ lẹ́yìn máa sọ fún kí n máa ń tẹ́sì Ọlọ́run gan gẹ́gẹ́ bí àwọn wòlíì àtijọ́ ṣe ṣe bíi Gideon tọ́rọ̀ mi ẹ bá lọ wo Jacob àríyá tó bá bless mi ò gbọ́ pé bàbá ọ̀wọ́ ló máa ń bless ẹ tó bá bless mi
ilẹ̀ ìjọba mú gbọ́ wa lẹ́ni ni wéréwéré lè áńgẹ́lì péré fẹ́ mọ́ ó yà bless ẹ. ẹ gbọ́dọ̀ máa tẹ̀sẹ̀ tẹ bá rìn ọpọlọ tó pọ̀lọpọ̀ ṣe ṣìyàwó fẹ́ ni ẹ̀ tẹ́lómi ṣiṣẹ́ ọkọ fẹ́ òun bá rìn ò test ẹ̀. sọ́nà mi ẹ máa test Donald Trump gbọ́n gan ara wọn tí kọ́ lọ́wọ́ bàbá ẹ̀ nìyẹn. tí gbogbo àwọn èèyàn bá ń ṣe bí Israeli àti Amẹ́ríkà àwọn ẹ̀kọ́ tẹ̀lé kan l'Amẹ́ríkà nìyẹn. Amẹ́ríkà máa bá yín rìn pàápàá president eléyìí tó wà bẹ́ẹ̀ yìí torí business something tó dẹ̀ ṣe ni a máa test yín. ìgbà tí ọba parí nǹkan tó ń ṣe ẹ máa bó ṣe máa compensate Ukraine pé ó ṣe wá dá sí ọ̀rọ̀ yẹn tí ò jẹ́ kíkí ní gbogbo nǹkan tí Iran ìjú yẹn kó lọ bá kó lọ dá gbogbo nǹkan torí gbogbo àyà ti explode but Ukraine ló lọ síbẹ̀ tó lọ bẹ̀rẹ̀ sí stop gbogbo drone tó ń send yẹn ó ń bàjẹ́ tó máa compensate yẹn. so ẹ bá ti understand èèyàn gbogbo nǹkan simple the first thing ní kẹ́kẹ́ láti understand tí mo like òyìnbó ni ó fẹ́ understand àwọn ẹranko ibi tó ti láàánì bó ṣe máa fry nǹkan kan bẹ́ẹ̀ àwọn bàbá wa àtijọ́ náà bí tẹ́wọ́ pọ̀lọpọ̀ ti súnmọ́ àwọn ẹranko yẹn náà lọ ti ní ẹ̀bùn àwọn ẹranko wọn ti ṣe wọ́n láǹfààní tó ti gbé ògùn ńlá lé ẹlòmíì lọ́wọ́ fọ́rọ̀ mi ìmí ọ̀bọ ló gbé fún ìmí ìnàkí ló gbé fún ìmí ìgalà ló gbé agbára fún wọn torí wọ́n súnmọ́ wọn ìmí igi ni ẹ máa test nǹkan wò ẹ mọ nǹkan tẹ máa bá pàdé ẹ bá ń test nǹkan wò so ẹ̀kọ́ tèmi fẹ́ ká ẹ̀kọ́ pọ̀ tẹ lè kọ́ lára wọn. àmọ̀ràn yín báyìí fún gbogbo ohun tá a ti ń sọ látàárọ̀. àmọ̀ràn tí mo ní náà ni pé bíi méjì mẹ́ta náà ni òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fáwọn èèyàn ni pé ṣe rí àwọn èèyàn gbàgbé pé ẹni tó dá ilé ayé yìí tọrọ mi Ọlọ́run tó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye tó lọ́pọlọ ni so kíní kan wà ní philosophy àtàṣe philosophy àwọn ṣe philosophy of religion tó sọ bó ṣe wọ́n sọ bí wọ́n ṣe dálé ayé ni wọ́n á ní intelligent being kan ló dá wọ́n á ní design kí ló ń pè é design argument tọ́rọ̀ mi pé ẹni tó design ilé ayé ó design ẹ̀ in a such orderly way ni ẹni tó dálé ayé lẹ̀ ó dá ní ọ̀nà tó gba ọpọlọ ọgbọ́n ìgbékalẹ̀ ni kò ṣe ní rúdurùdu ó tò ní hierarchy ni ó dẹ̀ tò ní ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́rọ̀ mi ọgbọ́n òye ló fi tè ó dàbí ẹni tó ṣe mọ́tò ni tọ́rọ̀ mi bí ó ṣe mọ́tò yẹn ní ẹ máa wo mírọ̀ ẹ máa hàn ti dé ní àbáwá ṣọ́ mi ẹ máa tẹ break tọ́rọ̀ mi so gbogbo nǹkan tó lé ayé náà wà wọ́n fò ní ẹ bá lọ wọ àwọn ẹranko náà wọ́n ní hierarchy wọn àwọn tó jọba wọn bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà àwa èèyàn náà àwọn táwa náà dẹkọ tá a bá wà nínú fámìlì ilé àní ọkọ ló lórí tọ́rọ̀ mi tá a bá wà níbi iṣẹ́ alẹ́ lè lò lórí káwọn èèyàn mọ̀ pé ilé ayé yìí ètò wà ń bẹ ẹranko ní èèyàn ní even weather gan ètò wà ń bẹ ká try láti follow ẹ̀ oníkálukú má kọjá àyè ẹ̀ ṣé tí mo sọ yẹn ẹ má máa kọjá àyè yìí hierarchy ni gbogbo ilé ayé yìí hierarchy ni ṣọ́rọ̀ mi ẹ dúró sí nǹkan tó lọ́n bá fún yín ibi tó bá tò yín sí ẹ wà ń bẹ́ ẹ má sọ pé ẹ fẹ́ bẹ́ ẹ má máa bẹ́ ẹ má máa ganu ṣé tí mo sọ yẹn reality tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ nìyẹn o dẹ́ nǹkan kejì tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé ṣe rí nígbà tá a bá wà ní ayé yìí ẹ má jẹ́ ká máa wà nípa tara nìkan ṣọ́rọ̀ mi ẹ jẹ́ ká máa wà nípa ti ẹ̀mí nítorí àwa èèyàn alábala méjì ni wá mo ṣe ń sọ fún yín apá kan ẹ̀mí apá kan èèyàn tó dàbí ara ṣọ́rọ̀ mi bọ́ni tó ń gbé wá ró báyìí tá a fi lè wà lẹ́ni lórílẹ̀ pé ayé ni ẹ̀mí yẹn ṣọ́rọ̀ mi ẹ̀mí Ọlọ́run ló ń gbé wa so kò sí pàtàkì padà lọ sọ́dọ̀ ẹ̀ láti lọ jíṣẹ́ so ẹni tó rí ẹ̀ bá pé máa ń sọ fáwọn yẹn máa lu ọpọlọ yín ẹ máa lu ọpọlọ yín so ẹ̀mí inú ẹ̀mí ló yẹ ká máa wà ní gbogbo ìgbà Bíbélì sọ pé èèyàn wà ẹni thou shalt not live by bread alone ṣọ́rọ̀ mi kì í ṣe nípa káṣà máa jẹ búrẹ́dì káṣà máa jẹ ẹ̀wà ká máa jẹ ráìsì ká máa tó pàǹpàǹpàǹpàǹ nìkan ni ẹ máa wà ní ẹ̀mí náà ṣé ohun tí mo sọ yìí àgbọ́yé so eléyìí ló máa jẹ́
tó yẹ pé nígbà tí ọlọ́jọ́ bá dé a lè lọ padà jíṣẹ́ fún ẹlẹ́dàá tó rán wa níṣẹ́ yẹn dáadáa wípé ká máa wà ní ẹ̀mí gbogbo nǹkan tó lọ ń bá ṣe fún wa ká máa mọ̀ pé kì í ṣe agbára wa la fi wà ń bẹ̀. mo jẹ́ gọ́vnà ni o mo jọba ni o táwọn kan kàn máa fò pé o ti sọ̀rọ̀ èdè emperor àbí ẹgbẹ́ tí níbodì Yorùbá ti ń jẹ́ emperor níbodì Yorùbá ìrandíran Yorùbá ò ló jẹ́ emperor a sọ pé kórè èèyàn pé kéèyàn má gọ̀kù kéèyàn lé ọpọlọ lórí ìran Yorùbá ò ló jẹ́ emperor ìlú òyìnbó láti ń jẹ́ emperor ẹnìkan wá lóhùn emperor ó kọ orúkọ ààrẹ ẹ̀bá nǹkan tẹ́mi ò bá bẹ̀ wọ́n ni pé ìbá sọ pé Ọ̀yọ́ ìṣọ́ Ọ̀yọ́ mọ́ Saudi Arabia ni kó lọ pé Ọ̀yọ́ ní Saudi Arabia kó sọ di Saudi Arabia àbí kó lọ pé Ọ̀yọ́ ní Mẹ́kà lọ́yọ́ oúnjẹ báyìí kéèyàn máa kó tilé ta kéèyàn gọ̀ tẹnutẹnu kójú má dẹ̀ tí kójú má ti ìyàwó ẹ̀ kójú má ti àwọn ará àdúgbò tó ń tẹ̀lé àwọn ọ̀jọ̀gbọ́n tó wà ìlú yẹn kójú má tì wọ́n emperor. So nǹkan kẹta tí mo dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ ní pé ṣe rí ipò kíkẹ́ táwa bá bára ilé ayé yìí lọ́rọ̀ mi alówó ni o pàápàá tá a bá lówó àbí tá a bá nípò bí ọba nǹkan kan kẹ́ ẹ mọ̀ àbí ẹ jẹ́ gọ́vnà ni àbí ẹ jẹ́ local government chairman ni lọ́rọ̀ mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ipò yẹn ẹ̀ẹ́dẹ́ ni Ọlọ́run fi yín sípò yẹn wípé kẹ́ ẹ lè fi ṣe nǹkan kan fáwọn èèyàn ni sọ̀rọ̀ mi ẹ jẹ́ prophet ni o ẹ jẹ́ ìmáàmù ni o ẹ jẹ́ headmaster ni o ẹ jẹ́ principal ni ẹ jẹ́ vice chancellor ni ó nídìí tó lọ́n fi jẹ́ pé ẹnìkan ló máa ń bọ́ sí ló máa ń wà tó máa àbí tó bá fẹ́ ṣe vacancy ẹ̀ mọ́yé àwọn tó máa tò sí bọ̀ tó fi bọ́ sí lọ́wọ́ yẹn ó ní nǹkan kan tó lọ́n fi jẹ́ kó bọ́ sí lọ́wọ́ so wọ́n dẹ̀ máa ṣe test fún yín ẹ fẹ́ àìlọ́ọ̀ fúnra rẹ̀ máa ṣe tọ́lọ́run bá dẹ̀ sọ pé òun ò ṣe test fún yín tó ní àwọn ọmọ ìmọ̀ ti fẹ́ràn ẹ̀jù ẹ lọ wo bíbélì yín Jóòbù abẹ́rì Jóòbù ni ẹ wo Abraham ni ẹ wo Joseph ni ẹ wo David ni bí Ọlọ́run ò bá fẹ́ ẹ wo Jésù ni tọ́lọ́run ò bá fẹ́ ṣe tẹ́sì fún yín èṣù àbọ̀ sí mo jẹ́rìí èṣù á rí Ọlọ́run Olódùmarè á sa Ọlọ́run á ní Ọlọ́run Olódùmarè gbogbo àgbáyé orúkọ yìí ti ní ìtòní gbogbo ayé ẹni tẹ ẹ pọ́n léyìí tẹ ní ẹ ti fẹ́ràn ẹ̀jù ó ti fẹ́ràn yín jù ẹ ṣe fún mi ní ìṣẹ́jú kan kí n tẹ gbà yín tẹ́sì ẹ tọ́lọ́ mi Ọlọ́run á tẹ̀ fún láyè á wà àìṣù good lawyer ní èṣù orí ẹ̀ pé ilé kọ́tà kan ní ká ágì bàbá ńlá argumentator ti ágì débi pé Ọlọ́run á sọ pé òkè lọ bá mi test ẹ̀ tọ́lọ̀ mi so wọ́n máa dán yín wò kò sẹ́ni tí wọ́n ní dán wò ọ̀ká pàṣẹ test ẹnì kan lọ́n fún wa lágbára láti pàṣẹ test ni so ní ọ̀rọ̀ òbí mo sọ fún pé ẹ lọ máa gbọ́rọ̀ òbí ní ọ̀rọ̀ Olúwa ẹ̀ẹ́dẹ́ yé ẹ̀ẹ́dẹ́ lọ́rọ̀ Olúwa tọ́lọ̀ mi so rere ló dákẹ́ máa ṣe ipò yẹn wọ́n fi ń dán yín wò ní oní Jésù ṣe sọ pé nígbà tó bá dijọ́ yà sọ pé ẹ kúrò níṣẹ́ wájú èmi ẹ̀yìn níṣẹ́ ṣe nígbà tí mo ń ṣe bí ń pa mí tí ojú tí mi ò róúnjẹ jẹ láti oṣù kan tí mo déwájú ẹ ò dá mi lóhùn ṣọ́rọ̀ mi torí kò mọ̀ pé Jésù ló yíra padà ṣọ́rọ̀ mi tó wá fara ibi pé òun so ká ṣọ́ra wa gan-an mo sọ fún yín pé prógráàmù yìí prógráàmù tó yẹ ń kọ́ ẹ̀kọ́ ni tájọ ń kọ́ra wa bẹ́ẹ̀ mi ṣe ń kọ́ ṣọ́rọ̀ mi ní àwọn program míì tí mò ń ní ti ìlú tí mo wà yìí tó bá ń ṣe program politics ni àwọn dókítà ń sọ̀rọ̀ ni mo ṣe ń kọ́ náà lèmi náà ṣíà ìtìbá lè ṣíà tọ́ mi torí ilé ayé yìí ilé ẹ̀kọ́ ni ní tí mo dẹ̀ sọ fún pọ́n ní bọ́ ṣe ń ṣe láyé ṣe ń ṣe lọ́run nípa dídán ìwà wò tá a sọ yẹn ẹ wo ilé ayé tá a wà àwa tá a lọ sí school primary ni ṣáàṣì exam wọn fún wa lẹ́exam secondary wọn fún wa lẹ́exam university wọn fún ẹlẹ́sàn college of education ẹ gbọ́dọ̀ ṣe exam ni nígbà tẹ́ bá tún ń ṣiṣẹ́ náà nǹkan àwọn ibì kan wà tó máa ṣe exam fún promotion ibi tó bá ṣe exam wọn á fọgbọ́n ṣe test fún yín wọn á dán yín wò wọn á sàyìn báyìí wọn á sàyìn báyìí ọlọ́pàá lẹwà ní àmì lẹwà ní ó gbọ́dọ̀ test wà ẹyẹn tí ò lọ sí àwọn tó bá tún ṣe pọ́n ṣe marriage wọn lọ ilé ẹ̀kọ́ ńlá wa nìyẹn pé ẹyin tọkọtaya tó fẹ́ra wọn tún máa ń ṣe exam fúnra wọn ọmọ gan bàbá fọgbọ́n ṣe exam àbí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá á máa fọgbọ́n ṣe exam fún ọmọ wọn tọ́mọ ò ní mọ̀
so ilé ayé yìí ilé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ la wá kọ́ títí a fi máa lọ káwọn èèyàn mọ̀ so bí ènìyàn sọ pé tá a bá rò pé ẹ dúró nígbà tá a bá rò pé ẹ dúró ní kẹsàn-án nígbà yẹn lè ṣubú fún ẹni torí ẹ bá pé ó yẹ kó aago kórí wa máa ṣiṣẹ́ bí aago ni ẹ bá ti wọ̀lú àwọn tẹ bá ń lò á sọ pé orí gbọ́dọ̀ máa ṣiṣẹ́ bí wákàtí tó 24 hours orí gbọ́dọ̀ máa ṣiṣẹ́ bí aago ni aago pé kí ni kí n má ṣubú ẹni torí ẹ bá pé tó eré tó máa sá nìyí bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí eré wo ló ń sá eré iṣẹ́ àkó gbogbo owó òòlù tọ́rọ̀ mi kí n kó sábẹ́ kí n kó sípò kí n kó lọ sílùú onílùú ọ̀pọ̀ ènìyàn ò lọ́pọlọ so mo ń fi àsìkò rí sọ fáwọn èèyàn pé já lu ọpọlọ wa lọ́nà tó tọ́ àti tó yẹ so olóòtú. ó dà ẹ ṣeun bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti France bẹ́ẹ̀ ṣe analysis tẹ́ ẹ múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ẹ ṣe púpọ̀ ẹ kí àwọn èèyàn ká tó máa wá ṣèlọ lórí ètò. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Bembeyeke káàkiri àgbáyé níbikíbi tẹ́ bá wà o Ọlọ́run máa fẹ́ràn yín Ọlọ́run máa wà pẹ̀lú Ọlọ́run máa bá yín tú gbogbo nǹkan yín sí o iwájú lẹ́yìn máa lọ òní láìláì o ẹ máa bá wa pín ètò yìí o torí ẹ mo ti sọ ẹ̀kọ́ ilé ayé ilé ẹ̀kọ́ ni nígbà tí ọjọ́ òkú lọ́jọ́ ìsinmi ní ìwà tá a bá kú tá a lè lè kẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀já kára lẹ́kọ̀ọ́ ká dẹ̀ máa nǹkan tá a bá dẹ̀kọ́ ká máa gbìyànjú láti mú lò. èmi ni Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti orílẹ̀-èdè France. ẹ ṣeun bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti France fún gbogbo ìgbà àti àsìkò yín. ẹ̀yin èèyàn wa ǹjẹ́ lẹ mọ̀ wípé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìtọ́jú ara ẹni ṣe pàtàkì ó ṣe kókó àwọn ohun tá a dẹ̀ ń lò tó jẹ́ nǹkan àjogúnbá bíi àgbo tá a fi ń wo àwọn àìsàn tàbí àwọn àìlera inú ara ká lè nílera pípé yẹn ó ṣe pàtàkì kì í dẹ̀ máa ń ní eléyìí tó ń pè ní repercussion torí ọ̀pọ̀lọpọ̀ oògùn míì gan tá à ń lò tó jẹ́ pé kẹ́míkà náà fi po ọ̀pọ̀ pọ̀ tó jẹ́ pé yóò ṣiṣẹ́ ń tòótọ́ o àmọ́ yóò tún lọ dúró dé èèyàn síbì kan ẹ rí pé ìyàtọ̀ wà torí ẹ̀ Renix Reshape ẹ gbìyànjú kẹ́ ẹ ra oògùn tí yín lọ́dọ̀ wọn àwọn ìdí ẹ̀kan fún yàn lógún ìbílẹ̀ àwọn oògùn bẹ́yẹn wọ́n á rí i dájú pé ẹ ṣe àyẹ̀wò wọ́n á mọ tó ń ṣe yín torí àwọn tó ti ṣe ìwádìí kún ìwádìí tiwọn kì í kàn ṣe pé kankan sọ pé yá ẹ bukini mu wọ́n ti ṣe àwọn ìwádìí iṣẹ́ ìwádìí táwa náà sì ṣe ló já mọ̀ bẹ́ẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ Alani Nightingale orin wọn tí wọ́n pè ní ọ̀kẹ́rẹ́ orin yẹn tó bá gbọ́ á mọ nǹkan tó wà ń bẹ́ẹ̀ àwọn orin tó dùn tó jẹ́ pé ó ládùúà nínú ó dẹ̀ ní àròjinlẹ̀ gan nínú ọmọ Yorùbá ni wọ́n fi ilẹ̀ Amẹ́ríkà ṣe bùgbé wọ́n fẹ́ràn láti máa fi àwọn nǹkan tó jẹ́ ti àṣà wa èdè wa kọrin àwọn òyìnbó gan sì ń gbé lárugẹ mélòó àwa tá a wá wà báyìí tá a jọmọ nílùú tá a ní gbérú orin bẹ́ẹ̀ lárugẹ ẹ já gbé lárugẹ Tóbi Fásùgbà ló kọ mi kò ní jù báyìí fún ti dédé àsìkò yìí kẹ́ ẹ máa wò ó kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíín ló ní Bembeyeke. Bembeyeke TV ẹ máa wò ó ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Bembeyeke TV. ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy ẹ wò ẹ̀yìn mi láwo ń gbé bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wo God bless you. Bembeyeke TV ẹ máa wò ó.